والسلام على رسول الله وأصحابه ومن والاه تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا ومولانا محمد الذي قال في درر أقواله اذكروا محاسن موتاكم وكفوا عن مساويهم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم يرث الأرض ومن عليها أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn dídá ọpẹ́ fún Ọlọ́run tó ní ẹ̀mí tó ní iyè tó sì ní kúkú lọ́dọ̀ àlékún ìkẹ́ Ọlọ́run àti ìgẹ̀ kó bá láyé la ọ̀run ànábùwà Muhammad kó bá àwọn sọ̀hábà àwọn muhajirun ansor gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé wọn bẹ̀rẹ̀ lórí àfa àgbà Sheikh Alimi Ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa àgbà alágége Ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa àgbà nímọ̀sìngbà Ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa àgbà alágbàjì Ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa al-marhum Mawlana Sheikh Yahya Murtado bàbá Lágòdì Ọlọ́run bá wa kẹ́ wọn àti àwọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀ Ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa al-mudirul hali fadilatu Sheikh Muhammad Habibullah Adam Abdullah al-Ilori Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún bàbá bá wa ṣàlékún jẹ́rí ọ̀tá fún wọn bá wa ṣàlékún àgbéga sí jù báyìí lọ ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la hawla wala quwwata illa billah. ìjókòólẹ̀ wa gẹ́gẹ́ bí ìṣe wa ka àádátina al-ma'rufa ìjókòólẹ̀ wa pẹ̀lú Mawlana fadilatu Sheikh Alhaji Abdul Wasi' Salman Waliyullah Atayese Jakmal Asadul Waizina ọmọ babalagege 001 Ọlọ́run jẹ́ ara wọn àlùfáà wa pẹ́ sí ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Síwájú kí a tó máa lọ síbi in tí ó gbé wa wá sí halkọ̀ ti tòní gẹ́gẹ́ bí ìṣe àwa mùsùlùmí àti àwa tí a ń jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ èyí tí máa ń dùn mọ́ wa tí sì máa ń tẹ́ wa lọ́rùn ni kí a gbọ́ sálámà láti gbọ́ ohun Maulana Asadul Waizina pé tọ̀ bàbá tún dé sí inú ààfin ní ìrọ̀lẹ́ yìí láti tún lè jàǹfà nínú tí Ọlọ́run fi ta yín lọ́rẹ tí ẹ sì fi ń ṣàánú àwa tí a ń jẹ́ ọmọ kéwú sálámà náà ìtútù ọkàn àti ìfọ̀kànbalẹ̀ ní máa ń jẹ́ fún àwọn ọmọ kéwú àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa hayakumullah gẹ́gẹ́ bí ìṣe wa a tún fẹ́ gbọ́hùn sálámà yín sà hayakumullahu ta'ala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi. Naam, ohun bàbá wa táyé ṣe láti gbọ́hùn akramakumullah ọ̀sà àwọn nǹkan mẹ́ta kan sí mẹ́rin ló gbé wa wá sí halkọ̀ wa ti tòní. Kí ni nǹkan náà? Òun ni lérí ẹrú Ọlọ́run ọmọ ìyá wa dáadáa mùsùlùmá tí Ọlọ́run ní kó máa bọ̀ wá pásíkò rẹ̀ tó bọ́ síwájú Ọlọ́run. Alhaja wa Rukayatu Adébísí Àdùkẹ́ Gawat Oyefẹ́sọ̀ Gawat Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ fún sí. Akara nǹkan wọn láti gbà tí ẹrú Ọlọ́run yìí ti wọlé sùn ó jẹ́ ìbànújẹ́ fún mùsùlùmí ó jẹ́ ìbànújẹ́ kódà ẹni tí ìṣe mùsùlùmí mọ̀ pé nǹkan kan ṣe ọ̀kan náà mayawanu Islam jákèjádò àgbáńláyé hususon láwọn tí wọ́n jẹ́ olórin Islam nítorí pé alájà wa Rukayatu Gawati ó kú ní tender age lásìkò tí ó ṣẹ̀ mọ́ gbádùn Ọlọ́run bọ̀ wá láyé inú ìtàn tí wọ́n kọ táwọn rí kà online ni pé wọ́n ló kú at age of 37 years wọ́n bí ní January 1st 1985 sásìkò tá ìwọ́jẹ́ 37 years àsìkò tí ó ṣẹ̀ mọ́ gbádùn Ọlọ́run tí àwọn tó bí inú ó ṣẹ̀ mọ́ gbádùn ẹ̀ tí àwọn ọmọ tóun náà bí ó ṣẹ̀ mọ́ gbádùn èrè òbí lọ́lọ́run ní kó máa bọ̀ wá 39 years inú 39 maybe 85 ló pé 85 àbí ok 39 nù. Now ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ní tí wọ́n ń lọ lérí ikú ẹrú Ọlọ́run yìí inú awuye tí wọ́n ń lọ lérí ẹ̀ àkàrà nǹkan wọn la ọ̀sà máa list ẹlẹ́yọ kọ̀ọ̀kan sà ẹ wàá bá wa ṣe ní àlàyé àti ẹ̀kọ́ fún àlùmọ́ ànábùwà Muhammad a rí àwọn tí wọ́n jẹ́ àwọn tí àwọn fi ọwọ́ líle mú ẹ̀sìn àti àwọn tí wọ́n máa mú nǹkan kókó nú ẹ̀sìn wọ́n wá ka bí nǹkan mẹ́rin allegation mẹ́rin
tí arábìnrin yìí ń bẹ lójú ayé tí wọn ò kà lójú ẹ̀ nígbà tó wá kú tán pẹ̀lú ìbànújẹ́ tí ń bẹ pẹ̀lú wa gbogbo àwọn mùsùlùmí wọn ń ka lẹ́yìn ẹ̀. àwọn nǹkan yìí ni a fẹ́ kí ẹ bá wa ṣe àlàyé lérí ẹ̀sà kí ẹ bá wa tàn mọ́lẹ̀ sí kí ẹ sì já mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí wípé ntọ́lọ́run wíta nábì rèé bó ti jẹ́ rèé. alákọ̀ọ́kọ́ nù tí àwọn amẹ́sìn kókókókó yìí inú tó kọ́ sí ẹrúbìnrin yìí lọ́rùn ọlọ́mọba wa kẹ́ ni wípé ó ní ó kú ló ní súfí lẹ́ni tí ń fa tẹ̀sùbá. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ó kú ní ẹni tí ó kọ orin kú ó kọ ní Islam kú. ẹlẹ́ẹ̀kẹta ni pé ó kú lẹ́ni tí ń ṣe tàbárújù tí máa jáde fòtìfòtì káàkiri bó ti wù. ẹlẹ́ẹ̀kẹrin nínú tó kà sí lọ́rùn ni pé ìmọ̀ múra bí ò ti dáa ìmọ̀ múra bó ti wù bí ò ti dáa bí Islam ò ti fẹ́ ó di mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn-ún bẹ̀ ni pé ó ní ó kú lẹ́ni tí ó kan eyín Mẹ́kà. àwọn allegation yìí ni àwọn tí wọ́n máa mú Islam kókó yìí kà lé ẹrú ọlọ́run yìí lọ́rùn. akramakumullahu ọ̀sà ẹ dákun ẹ bá wa ṣe àlàyé àti ìdánilẹ́kọ̀ọ́ àti ìtànmọ́lẹ̀ sí kí ọlọ́run wí kí Ànábì wí lérí tí alájà Rukayatu Gawat tí ó kúò lérí ayé ìjọlẹ̀ bá ọlọ́run lérí ẹ̀. ǹjẹ́ gbogbo nǹkan tá à ń sọ yìí nígbà tí ó parí gbogbo ẹ̀ pátápátá ni pé gbogbo ohun tó ń wá kálẹ̀ yìí ó ṣe tó fi lé bọ́ lọ́hùn torí rí ẹ̀ ọmọ náà ni ẹni òun ló wí bẹ́ẹ̀ ó lọ́mọ náà ni. hayakumullahu sa gbogbo àwọn nǹkan tá a kálẹ̀ yìí ni a fẹ́ kẹ́ bá wa mú ní ẹyọ kọ̀ọ̀kan láti kọ́ wa lẹ́kọ̀ọ́ láti fi ojú wa tó mímọ́ lérí ẹ̀ ká sì lè mọ̀ yí pé ẹrú ọlọ́run yìí ǹjẹ́ lóòótọ́ ni pé ó kú ló ń súfí ẹni fatẹ̀sùbà ti sàdúà ó kọrin kú báyìí sí ọmọ náà ni lóòótọ́ àbí bẹ́ẹ̀ kọ́. akramakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ó gba mùsùlùmí tá a bá ti ń wọlé ẹ dákun ẹja máa tẹ love and like. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا مولانا محمد بن عبد الله وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم أسلفت الذاق بالذاك. الإخوة المسلمين يا مسلمين أزكى التحايا وأطيب السلام نقدمها إليكم ونرحبها بكم إلى هذه الحلقة الميمونة ونقول لكم عيدا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Aki Ọlọ́run Allahu Akbar. Àṣìyìn alayé lọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àlékún ìkẹ́ Ọlọ́run àtàlékún àánú Ọlọ́run mo bá ṣáájú ẹ̀dá. Àmín. Àṣẹ́kù orí àsàlátù ọmọ tó ń pariwo ohun ẹ̀sọ́ fún tí ó bá ní ẹ̀kọ́ kó wábì kan lọ lè jókòó sí. Ẹ wọ́ bẹ̀yẹn lọ ẹ̀sọ́ fún. Àlékún ìkẹ́ àti àlékún gẹ́ Ọlọ́run mo bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ tí ó béèrè yìí ọ̀rọ̀ ìbànújẹ́ ni. Akramakumullah sa bó ti rí nù sa. Kò sì jẹ́ kí ara mi ó yá rárá bó ṣe wù ọ́ ma. Torí ọ̀rọ̀ tí ò nídìí kí èèyàn drag ni ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí eléyìí ó jẹ́ pà ń ṣe ìyàwó kò já sí wípé ajé Rukayatu Gawat yìí rahimahullah bóyá ń sílé àbí ó ní àwọn nǹkan kan tí ń ṣe ní dáadáa làwọn kan wá dìde wípé n tí ń ṣe ní dáadáa wọn kò lọ ó wá já sí wípé wàfáàtù rẹ̀ tó já sí wípé watilka thabil lastu fiha bi awhadi ó ti yé wọn tamanna rijalu an amuta Imam Shafi'i ni ó láwọn èèyàn rò wọ́n ti ń rò pé kékeré ń kú wa in amut ókè tí ń bá wá kú báyẹ̀ pé ròyìn bá ti ẹ̀ wá ṣẹ lóòótọ́ fatilka zabil
ojú ọ̀nà kú tí ẹ̀ ń wípé kó tiẹ̀ kú nísìn kó kú láyé lasto fiha bi awhadi èmi nìkan kì í lọ bẹ́ẹ̀ ẹni tí ń yọ̀ mí tí ń fi kú yọ̀ mí tí ń fi alkiyama yọ̀ mí ebó ń náà débẹ̀. Mashallah. So kí Ọlọ́run má sábà wa mú ìkẹ́ba Àmín. ọ̀dọ́ ni bí wọ́n bá tiẹ̀ ń wí pé ó kódà bí ọba tiẹ̀ kù díẹ̀ èmi ìpó kù o àmọ́ kò sí ẹ̀dá tí ó máa bẹ láyé tí ò ní kù díẹ̀ àtà àwọn tí wọ́n sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ yìí àwọn náà kù bí ọ̀pọ̀ àmọ́ problem ta ní ni wípé almari'u la ya'nihi ma ya'nihi ọgbọ́ almar'u la ya'nihi ma ya'nihi ọmọ ènìyàn onímọ̀ràn tó kàn ìtọ́kàn láì fi ẹnìkejì láì fi ẹnìkejì ni ó máa sọ káàkiri ó ti yé ayé tá a sì wáyé nahanu fi hadhihi hayati la nadiri mata nantahi wa min aina nantahi wa kayfa nantahi ó ti yé wa ẹni tí ó bá ti wá mọ̀ yín tó bá rí hayatu ẹnìkan títí ẹ parí síbi kan tó ti rí bí ó parí sí èyí tó yẹ kó kan ni wípé ń bu tó wọ́n parí sí ó yẹ kí èyí ń kó bí sí ó yẹ kó tó mùsùlùmí kó bí sí ti ibo nígbésí ayé tó wọ́n parí sí yawma tawa mutasafilin aw muritaki ọjọ́ tí wọ́n bá parí tiẹ̀ ṣé òkè ni wọ́n mú ẹ̀mí ẹ̀ lọ ni àbí ẹ̀mí rẹ̀ ó wà ńlẹ̀ tí wọ́n máa tẹ ẹ̀mí rẹ̀ mọ́lẹ̀ ó ti bá gbogbo ẹni yóò wù láyé téyìn wọn bá ti wá kàn tó bá já sí pé tẹni ó kú ló kù tí ń rán ẹ sọ fún tọ̀hún pé kò mọ ibi tí ń bọ̀ kò sì mọ ibi tó wà kò sì mọ ibi tí ń lọ ẹni tí ó mọ ibi tí ń mọ̀ ẹ wá bí ń pín bó lọ wà ó lóun ọmọ ibi òun wà yìí ẹ má wulẹ̀ béèrè ibi tí ń lọ mọ́ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé kò ní mọ ibi tí ń lọ ẹni tí ó páàsì lákọ̀ọ́kọ́ ní fatira ula fatira dania kò páàsì ẹ hàn pé gbogbo àwọn akínú wọn sì tẹ wọn jókòó lẹ́lẹ̀kẹta ẹjí òun ní first half second half ẹ má wulẹ̀ fún lẹ́ṣà time mọ́ ó dàbò di penalty kò lè mú ikú Hajar Kaya Gawat ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìbànújẹ́ ńlá fún gbogbo ẹni tó bá wà ní fìdí ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé ẹni tí ó sọ̀rọ̀ tó lọ sọ̀rọ̀ yìí a tún fi kí Ọlọ́run lára Hajar Kaya yìí ni Gawati a fi kí Ọlọ́run lára ẹ̀ ọwọ́ ayé mà kó wa òun náà mà kó òun wá ayé ó tún kú mbẹ ayé mà kó kú mbẹ òun gán déwájú Ọlọ́run mà kó òun kú láyé. Allahu Akbar. So ẹnu àwọn awuyewuye tí ń lọ yìí fọwọ́dọ̀ yìí ó túmọ̀ bó ti tó láyé. Allahu Akbar. ẹni tó ní yọ wọná ẹni ó ní ọkọrin kú ẹni ó lọ sí yín maka tó gbogbo tó wí ẹgbẹ̀rún rú nǹkan tó sọ yìí ń bẹ nínú fámìlì wọn. Mashallah. ọ̀mùtí ń bẹ ń bẹ òǹsìnà ń bẹ ń bẹ olè ń bẹ ń bẹ olófòfò ẹlẹ́gàn ń bẹ ń bẹ kódà ẹni tí ó tún jẹ́ kèfèrí ń bẹ ń bẹ. Allahu Akbar. èsè tí wọ́n yìí ti kú èsè tí ọ̀dà kan wọn àtòrí wípé wọn ò ní star wọn ò tóbi láyé wọn ò wúwo yóò dà fún ọ wọn ò válù torí pé Rukaya Gawat fálù láyé ìdílé wọn sì fálù ìdílé rẹ̀ válù bàbá tó bí ọ válù ibi ó ti lọ́kọ ọ válù òun gan wá fálù láyé fún rẹ̀ ó bó kọ́ ńlé ó tún sekún ọ jẹ́ olúsekún. Mashallah. níjọ́ tí bàbá tó bí ti lọ táàrí bàbá tó bí dòní ó ti bá wọn Ọlọ́run kò ikú ìmárí bàbá rẹ̀ ọ̀dá ìrìn àjò rẹ̀ lọ́nà ó tún bùkún ìrìn àjò ẹ̀ ni. Alhamdulillah. ó wá kú bẹ́ẹ̀ òun ni ọfà tí ẹni ó lè wípé kí láǹfààní tí a fẹ́ rí kí lẹ́nìyẹn fẹ́ jẹ láǹfààní lérí ní tó ṣe yọjá àǹfààní inú àǹfààní tí ó jẹ náà ni wípé àwọn èèyàn ó wò wọ́n sì wò pé kí ni ń sọ torí ẹni tó sọ̀rọ̀ ẹ̀ kó sọ̀rọ̀ ẹnìkan tẹ́nìkan bá kú lọ́dọ̀ wọn nílé wọn kó gbé ohun tọ̀hún jáde kó sọ̀rọ̀ ẹ̀ ó rí pé àwọn èèyàn ní dá lóhùn torí pé wọn ò mọ ẹnìyẹn so ìwọ́n tó wá wà lórí fíìdì tọ́lọ́run ti pè ọ́ léèyàn tó sì pè ọ́ dá sọ̀rọ̀ ayé wọ́n náà máa retí rẹ̀ pé ń jọ́tọ̀ ọba kú wọ́n sì dírágì tiẹ̀ náà ni wọ́n ní kú tí bá ń pa ojúbọ
ẹni wọ́n ní ń pòwe fún ni èyí ò jẹ́ sápítà kan. Ayakumullah sa. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé ká sọ fẹ́nìkan wípé torí bákan yọ wọ̀ náà. Tó sì jẹ́ mùsùlùmí. tó jẹ́ mùsùlùmí. Akramakumullah sa. tí ó sì pààyàn ìpípààyàn ò sínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Tí ó sì forí kalẹ̀ fún tí ó sì forí kalẹ̀ fún nǹkan mi. Lẹ́yìn Ọlọ́run. tó yẹ pé ìsìlámù yìí náà ní sí torí wípé ó wà ní pátì kan kò sí ní pátì kan ó wà lójú ọ̀nà súfí kò sí lójú ọ̀nà sáláfí pátì lásán nìyún èyí wọn ò gbé wa gùnkè dọ́dọ̀ Ọlọ́run. Jalla jalaluhu. Ahlu sunna ni mi ò lè gùnkè súfí ni mi ò lè gùnkè Sàlàfíà ni mi ò lè gùn gbogbo tó bá wù ó lè jẹ́ gbogbo tó a gbé lọ́wọ́ yìí kò gbé wa gùnkè ká. Kò kan Ọlọ́run. ń bẹ nínú súfí tí ó wọ iná ń bẹ nínú ahlu sunna tí ó wọ náà ń fẹ́ Ọlọ́run lóòótọ́ àmọ́ tó bá dàl kíyámà ìfẹ́ Ọlọ́run tó lóun níhun náà ni ó gbé wọn náà. Allahu akbar. àmọ́ ìwọ̀n ní sọ lónìí ó dẹ halkọ̀ tí ń bọ̀. wípé nóòtì ẹ̀ka lẹ̀ wípé ìjẹ́ nìkan lè nífẹ̀ẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ Ọlọ́run kó sì tún wọ náà. tí ó sì wọ náà. bẹ́ẹ̀ ni. akura síbẹ̀ wọ́n ní ẹni tó bá ti nífẹ̀ẹ́ Ọlọ́run tó gbàtọ̀ Ọlọ́run ó dẹni àyọ̀lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run kì í káàbọ̀ tó bá kú. ń bẹ nínú àwọn tó nífẹ̀ẹ́ Ọlọ́run tí ó sì wọ iná. tó yẹ kó wọn àtàwọn kèfèrí ọjọ́ wa nù náà ni. Next chapter question number 1 rè. question number 1. ní next. ó rí pé yìí tí ì da ń bọ̀ sáré máa gbé yìí kí gbé o tó yí báyìí bó o sì gbé kí gbìyànjú kọ́ gbọ́n tí ọ̀fà tó fi já sí wípé ẹni tí ó fẹ́ràn Ọlọ́run. ayé tó wá mà pé ó bùkátà Ọlọ́run púpọ̀ ó fẹ́ràn Ọlọ́run púpọ̀ bó bá sì déwájú Ọlọ́run iná ní ọwọ́. yóò tún wọ náà. bẹ́ẹ̀ ni. Allahu akbar. Orúkà ẹ ajáro káyà gàwátì yóò sínú ẹ. Alhamdulillah. Kò kó sínú irú nǹkan yẹn. Alhamdulillah. èyí ò jẹ́ kan. ẹlẹ́ẹ̀kejì ń bẹ Kọ́sìm. Naam. nígbà tá a bá nítorí pọ́kọrin ọkàn yín yóò fi wọ náà yìí. àwọn sàábì ànábì. rahimahumullah. ẹ wá di ẹni ó pa Sayyidina Usman. ṣé sàábì ànábì ni àbí kìí ṣe sàábì ṣé mùsùlùmí ló pa Usmanu ni àbí kèfèrí ló pa Usman ẹni ó pa ń bo ní ọwọ́ ẹ bá ti rí yín wádìí fún mi ẹ dájú ẹ̀yin náà ẹni ó pa Sayyidina Usman ẹni ó pa Sayyidi Ali èmi ò ní dákọ̀ pé nìkan ẹ wá di ẹni ó pa ẹ wá di ìtàn ẹni ó pa Ali fámílì ànábì ìdílé ànábì ẹni ó pa Hassan ẹni ó pa Hussein ọmọ ànábì ẹ wá di wọn ibo làwọn yìí wọn wọ ṣé mùsùlùmí làwọn tó pa wọn yìí àbí kèfèrí ni wọn kí sì ni màsírù wọn ẹ sọ bẹ́ẹ̀ bá sọ àmọ́ bí túró kàngàyà jẹ wọ. Akramakumullah assignment alákọ̀ọ́kọ́ nù. assignment nù. now. ẹni pa ẹ wá di àwọn mùsùlùmí tó kú sí ogun wákẹ́ Sọ̀fáì wákẹ́ àtú Jamal wákẹ́ Nahrawan ẹ wá di àwọn mùsùlùmí tó kú bẹ́ẹ̀ mùsùlùmí ló dájú kọ mùsùlùmí tí wọ́n para wọn àwọn mùsùlùmí tó pa mùsùlùmí wọn àwọn tí wọ́n pa èèyàn tán pa ọmọ ya mùsùlùmí wọn bó ni wọ́n wọ̀ tẹ́ ẹ bá ti sàábé sì ni gbogbo wọn sàábé àti sàábé ànábì ni wọ́n dájú kọra wọn àwọn tí wọ́n jẹ́ khairu kurun tó yẹ pé kọ́rínù sẹ́ńtúrì wọn ló lóore jù lẹ́yìn ànábì Muhammad àwọn ni wọ́n dájú kọra wọn tí wọ́n para wọn lẹ́yìn ànábì Muhammad àwọn tá ànábì fi ẹ̀sìn kalẹ̀ fún ni wọ́n dájú ìjà kọra wọn tí wọ́n ti para wọn wòye ọmọ ogun tó kú lọ́ndà wa Muawiya wòye àwọn tó kú lọ́ndà Sayyidina Ali àwọn tí wọ́n pa èèyàn ni lásìkò náà níbo ni wọ́n wọ̀ tẹ́ ẹ bá ti dájọ́ èyí ń àmọ́ bí tí irú kàgáyà ti ọwọ́. Akramakumullah. ẹ dákun torí Ọlọ́run ẹ rí pé èyí ṣe bu challenge ni. ẹ bá mi sọ mo challenge gbogbo ní mímọ́ wọ́n bá mi dá ẹjọ́ òun níbo làwọn yìí wọ́n wọ̀. ayé pé ẹni tó sọ pé yóò wọ náà yìí àfi kóun náà jáde láti wá sọ bí tí àwọn ẹni ó pa Usman ọwọ́ ẹni ó pa Ali ọwọ́ Hasan Al-Hussein ẹni ó pa ibi ọwọ́ ó ti yé báwọn ikú Sayyidina Umar Abu Lu'lu Al-Majusi ẹni ọ̀ràn pé ó pa. Mashallah. mùsùlùmí ni. bolo wọn wọ. sàábẹ̀ ní boni ọwọ́ Hasan ọmọ anabi àti Hussein ẹ wá di ikú wọn gbogbo ìdílé anabi wọn parun bẹ́ẹ̀ kèfèrí kọ́ pa wọn mùsùlùmí náà lọ pa wọn tẹ́ bá ti rí wọn wádìí ẹ máa sọ ti orúkọ àgáwá ẹ̀tọ́ ẹ pé orin ní ń kọ ọkàn yẹn maka lásán wọ́n sì ń kọrin ó ti yé báwọn ó sì kàn yẹn maka ó sì jẹ́ súfí kọ̀ wá pààyàn. ó kọrin kú nìkan ní wàá sọ ọ̀dọ̀ ọmọ náà lọ́dọ̀ tiẹ̀. tí ì débi ọkọrin kú
akramakum Allah kò tí ì débẹ̀ má ti orin ní nkọ anakum Allah sa èyí ò jẹ́ kan náà ìbéèrè àkọ́kọ́ tó ọkọ́ béèrè ó ní pé ọyá máa bí ilẹ̀ ọkọ̀ kábàmù. ó kọ orin kú ní ìbéèrè alákọ̀ọ́kọ́. alákọ̀ọ́kọ́ ni wípé kẹ́lìmà wípé ọkọrin kú ẹni ó wí bẹ́ẹ̀ tó ní ọkọrin kú ó ń tọ̀ wọ́n ò mọ bóyá kò understand ntọ́sẹlẹ̀ nígbà tí ajá Rukaya Gawat ó kú bóyá kò gbọ́ àkọ́kọ́ ni pé kọ̀kọrin kú hospital ló kú sí tó bá wá kọrin kú orin ìwo lọ́kọ tó fi kú tó rán bá léèyàn ṣe nǹkan kú ọ̀gbọ́ tó bá ní ọkọrin kú èyí ò ní wípé ń kọrin lọ́wọ́ ń ju máìkì ilẹ̀ báyìí dé ọkàn kú ni ó ti yé báwọn kéṣẹ́ tí orin tó kọ̀dà fídíò orin tó kọ̀dà àwọn tí wọ́n wá dúró tí àwọn ń jí ó yé wa pé kọ̀kọrin tọ́rẹ́ni tó wà lọ́sibítù tí ọ̀rẹ́ tí ó gbádùn ó ti yé báwọn níbo ni ó ti ráyè à ń kọrin ẹni tó kù fún un ní wí òun náà ni ya salam ya salam ya salam àwọn tó dúró tí wí bẹ́ẹ̀ àbá wa ọmọ bàbá Lágége Sheikhu Sattar ya Sattar ó ti yé báwọn Lábẹ́kúta oníwàásí àgbáyé àwọn náà wí bẹ́ẹ̀ agbọ́ bẹ́ẹ̀ a tún gbọ́ wípé ńgbà tí ẹ̀mí náà bọ́ lọ́rùn ẹ̀ la ilaha illallah la ilaha illallah wí sí rẹ̀ kò possible kí ẹni tí kì í bá ṣẹni Ọlọ́run mo ti sọ fún ọ rí ọgbà ọ̀mánì ẹni tó bá rí wípé í máa fẹ́rí kanlẹ̀ fóòsà ọ̀kan tún ni ẹni tí ń fẹ́rí kanlẹ̀ fóòsà tẹ́sí máa gbé òsà ní ń bọ̀ ìdí ògùn ni máa dúró sí ọwá fẹ́ kú ọwá kó kíkà búbọ́ta ọwá ṣe la ilaha illallah la ilaha illallah ọwá rí wíjálẹ̀ mi bọ́ lọ́rùn rẹ̀ wọn ò bí wọ mùsùlùmí wọn dáa kọ́ pé lọ́mọ náà tó bá wí bẹ́ẹ̀ ó rojú ẹ̀wájú Ọlọ́run ìwọ inú kọjá sí wípé ìwọ lọ́wọ́ náà ni. tó sì mọ̀ pẹ́lẹ́ bọ ni. torí pé kẹ́límà la ilaha illallah kò pásíbù kọjáde lẹ́nu ẹnìkan àfẹni tí Ọlọ́run bá fi sí lẹ́nu kẹ́límà yẹn wò ní ọjọ́ ọkú ẹni tí bá ń wí padà wọ ẹni tí máa ṣe la ilaha illallah tí máa ṣe ń jojúmọ́ tó bá yẹ pé kò dọ́kan rẹ̀ tó bá dijọ́ tí ó kú kò ní rí wí. bí tẹ́mi ò dàpọ̀ mẹ́mi Ọlọ́run. wọ́n wá pè yàn lọ́lọ́ tí ọmọ títàn wọ́n ń ṣe la ilaha illallah wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọ wá kú bẹ́ẹ̀ wá nígbà náà la ilaha tí ń wí òun kọ́dà yọ wọ̀ náà maza taqulu law ja'at la ilaha illallah yawm al-qiyamah jọ la ilaha bá wá dé wípé èéṣe tó tún pe ẹni ó wí mi ní ọmọ náà ebi tẹ ẹ̀rí tó ti mà torí mẹ́rin wá fún ọ ẹ̀rí tó ti mà ní wípé Fíráúnà níjọ́ tó fẹ́ kú gbogbo aburú tó ṣe pẹ̀lú Mùsá níjọ́ tí wọ́n múra tí ọ̀lọ́ tí tó dò túfánù ti gbé tó kú ìyá yìí tó kú díẹ̀ kó sí ní wọ́n wípé la ilaha ọfẹ́ pé la ilaha illallah wọ́n ní la ilaha ó ti wí la ilaha kò sọ́ba kan ọwọ́ kú illallah tí Fíráúnà báyìí rí illallahu wí tọ́ báyìí bọ́ tẹ́ni bá bọ́ lọ́rùn rẹ̀ ohun ìní Ọlọ́run adibara fún òun rí wí bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọ́n rọ̀ pé àwọn èèyàn wo tíra mọ́ wọn ò ti ka tíra mọ́ ní táwọn èèyàn àgbọ́wí làwọn èèyàn kàn ń wí ìtàfi ní wàhálà táyé ṣe pọ́nù àwọn ń ka tíra ni a sì gbọ́ yé ẹlòmíì ka tíra kò gbọ́ yé ẹlòmíì ń ka tíra ẹlòmíì ní tíra gbogbo láìbírì ó ní gbogbo láìbírì ẹ̀ wọnú láìbírì rẹ̀ ìyí máa sí tíra ìyí máa bí ọ́ láwọn àbẹ̀rẹ̀ tó ò lè kàn ó ṣe wàhálà kó tó kànú tíra níbẹ̀ láìbírì. akaramakumula ẹlòmíì tí ó lọ ọmọ ayé àti 1 million ra tíra kò sì gbọ́ yé ẹni ó fi 1 million ra tíra tó ń láìbírì kí n wá sọ̀rọ̀ kó tọ̀ wọ́n tó wá sájáde takò mí àkí ló fi wọn tó fi takò mí. Mashallah. Wọn láìbírì lọkọ sáré lọ lédò kólẹ̀ kó lo bí ọjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin kọ́ ọmọ wá tí mo wíkì lọ lè wo eléyìí kọ́sìm. náà Fìràúnà tó bá fi lè rí wí ni. tó bá lè rí wí. ayakumullah. pé la ilaha illallah tó bá yẹ illallah òwe ó ti yé báwọn ó ti di hujja fún lọ́dọ̀ Ọlọ́run. la ilaha illallah. ọwọ́ ni la ilaha illa tó a ní bó ṣe la ilaha Ọlọ́run lẹ́ màláíkà gbọ́dọ̀ jó wí o ẹgbẹ́ ẹnu ẹ̀ ọkàn ní illa alladhi amanat bihi banu Isra'il èyí ló tún wá bí Ọlọ́run ti gẹ̀ẹ́tì ẹnu ó ní mọ̀jẹ́ ni gbé ọ̀ṣọ́ba kan àfọba táwọn bá ní Isra'il aláwọn gbàgbọ́ òun Ọlọ́run ni èmi náà ló tún wí báwọn ọ̀dà ẹgbẹ̀mí ẹ̀ báwọn dá èyí tó wí dá àwọn yóò tún rojú oyún náà wájú Ọlọ́run. la ilaha illallah. ẹnìkan wá wí la ilaha illallah òkú kẹ́nìkan wá jáde kọ́ wá ní torí pé ń kọrin yọ wọn náà
ẹnu ọba wíwá nìyí àwí gbọ́ ní ń wí kò kéwu gan-an. àkàrà àmọ̀kùn lọ gẹ́gẹ́ bí n tẹ́ sọ fún wa sà iṣẹ́ alájà Rukayatu tó fi lè bọ́ lọ́hùn iṣẹ́ tí ń ṣe iṣẹ́ orin kíkọ ni olórin mùsùlùmí ni ǹjẹ́ orin mùsùlùmí hùn ǹjẹ́ ó ti wá dọmọ náà bẹ́ẹ̀ ẹ ti gbé sọ́tọ̀ yìí pé kò kọrin kú àmọ́ tòun ti pé ń kọrin ń sẹ́ torí pé kọ̀kọrin kú la ilaha illallah ni wọ́n ló wí kú bẹ́ẹ̀ ni sà àwọn tó wà ń bẹ̀. àmọ́ pé iṣẹ́ tí ń ṣe iṣẹ́ orin kíkọ ni. mo ti sọ̀rọ̀ iṣẹ́ orin tí ń ṣe lójú ẹ̀ náà mo ti sọ bẹ́ẹ̀ ni sà níjọ́ tí Haji Sauty Arẹwà ń kó ma bẹ́ẹ̀ tó wà ń bẹ̀ ń jọ náà. bẹ́ẹ̀ njọ́ náà sà. mo sọ̀rọ̀ orin kíkọ yẹn ẹni bá ní olórin ọ̀wọ́ náà ẹni tí ń kọrin yóò wọ náà kò máa kọ́ ìdá àwọn àfà tí wọ́n sọ̀rọ̀ nípa orin wípé hasanuhu hasanu wa qabihuhu qabihun. kọ́ ìdá tẹ mú wájọ́ náà. kọ́ ìdá tí mo mú wájọ́ náà. bẹ́ẹ̀ ni sà. èyí tó bá dá nú orin yóò dá dọ́dọ̀ Ọlọ́run èyí tí ó bá dá ni ò ní dá torí wípé Ànábì ní akọrin Hasanu ọmọ Zabiti àkọ́kọ́ ẹ ní ó sì kọ́kọ́ kọrin raza kí là ń pè razawu va Ànábì òun náà ni Hasanu ọmọ Zabiti tá Ànábì sọ wípé yuhayyiduka ruhul qudus Ànábì ẹ̀mí màláíkà Jibrilu yóò máa kún ọ lọ́wọ́ Jibrilu tó Ànábì yẹn sábà pe Jibrilu fún yàn ó pe fún Hasanu ọmọ Zabiti tá Ànábì bá jókòó lẹ̀ tó bá fẹ́ kí èèyàn yóò wá pé Hasan ẹni ó kú njọ́ tí Mut'im bunu Adi njọ́ tó kú Hasan la Ànábì ni ó bá ń kọrin fún Mut'im yìí sì ni Yahudi ni ńgbà mùsùlùmí kú tí wọ́n ní yóò wọ̀ náà Yahudi ni Mut'im ani ẹ̀katíà ó dà pé èdè luwọn sínú sa èdè luwọn ni ẹ̀katíà ẹ lọ katíà àtàyè ṣe ní ẹ lọ katíà ẹ lọ béèrè Mut'im bunu Adi ẹnu tó ṣe fún Ànábì ó kọjá pé ńgbà tá Ànábì wà ní Taif torí pé wọ́n lẹ̀ lóko wọ́n ṣe gbogbo ẹ̀ tẹ́ ojúgun ẹ̀ ń ṣẹ̀gẹ̀ táwọn kìrìsìtẹ́nì méjì kan tí wọ́n tún tí wọ́n wù ẹ̀ tán ṣe wù ẹ̀ àti wọ́n fọ ojúgun nù fún tán fún dàbí dùn ìgbà tí wọ́n lè bọ̀ wá ibi ọgbà Mut'im bunu Adi Yẹ̀wúdí ni kìí ṣe mùsùlùmí ibi ọgbà rẹ̀ wọ́n wọ̀ lọ wọn Ànábì lè sá pamọ́ sí ibi ọgbà rẹ̀ ó wá jáde wọ́wọ́nu ó lè mi Muhammadu ní Muhammad tí wọ́n máa pariwo òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run náà ní ó yá bọ́ sí yàyín wọnú kọ́nà ni wọ́n wá ń wá Ànábì wọn wá ní ó ní ọ̀nà báyìí lọ́gbà lọ àwọn tó ń wá lọ ọ wá lọ bẹ́ẹ̀ òun náà wá gbóúnjẹ fún Ànábì jẹun ọ wá ní ó farabalẹ̀ ó sinmi dáadáa onítọ̀ ó ní lóòótọ́ ọ̀tọ̀ lẹ̀sìn tèmi ọ̀tọ̀ ń tiẹ̀ tó mú wá ó ti bá wọn àmọ́ àti wọ àtànábì àwọn nǹkan kan náà ní òun rí pọ̀ tó ń pèpè sí jọ tí Ànábì àwọn sọ fáwọn òun afẹ́ ká burú sí ọ ibi yẹn ṣe ibi tó dúró sí o òun lọ́wọ́ ara sílẹ̀kùn ẹ̀kùn lẹ́fà Ànábì tá Ànábì fi lọ ẹnu ẹyọ kan ni tọ́já pé òun ló ṣèfù Ànábì tí ò jẹ́ wọn pa kọgbà ìsìlámù tó fi kú àmọ́ ń jọ́ tá Ànábì gbọ́ kó kú ní Taif tá Ànábì gbọ́ Madina káì nígbà tí ro ka Ànábì dìde Ànábì bú ẹkún Ànábì ní olóore mi lọ́lọ́ Ànábì dárò rẹ̀ Ànábì ní wọ Hasan bá ń kọrin fún bá ń kọrin rìzáwù fún kọ́dà wọn ni tó kọ lọ́lẹ̀ wà. bẹ́ẹ̀ ni sà àwa mọ̀ àtàyè ti kọ́ wa lọ wá orin tí Mut'im bunu Adi lọ wá orin àtàyè ti kọ́ wa mọ̀ ó ní wọ́n wá kọrin yẹn Hasan kọrin wọn Ànábì fi dárò Yẹ̀wúdí èsì tí wọ́n ní dárò mùsùlùmí. Allahu Akbar. Gbogbo mi ọmọ báwọn yẹn ní Islam. Islami àtàyèsè ni ẹ lè mójútó. Ẹ lọ mójútó ìtàn Islam. Téèyàn ọba ti mọ ayọ́kàn máa tẹsẹ̀ bọ́sẹ̀ ẹlòmíì mú Islam láàrin ni kò mú ní gbòǹgbò. Islam sì dàbí ẹja ni. Béèyàn ọba mú ẹja lórí. Ọba mú ọmọ yọ̀bọ ni àbí kò mú lórí. Bẹ́ẹ̀ ló ti gbámú lórí Islam gbámú. Allahu Akbar. Èyí wọn kàn. Ẹlẹ́ẹ̀kejì mo sọ̀rọ̀ ní ojú ajá Rukiya Gawat Ọlọ́run kọ́kẹ́ ọdẹ ni ó tọ́ lónìí ń bẹ́ẹ̀ lọ́dọ̀ Haji Sauty Arẹwà tí mo sọ̀rọ̀ Abu Nuwas. Abu Nuwas yìí akọrin ni àmọ́ gbogbo orin tí máa kọ àwọn orin burúkú ni orin tí ọ̀dà ni ń sì mu ọtí Abu Nuwas ń mu àgbákò ọtí àrọ ni láyé Imam Shafi'i ni Abu Nuwas ara àwọn tó á sọ̀rọ̀ Shafi'i ni Imam Muti lọ kàtàn yìí náà yé ká ádàbù ni. ẹ kàtàn Islamu. ẹ kàtàn ádàbù Islami. ẹ kà. kí ni wọ́n á fẹ́ èèyàn gbọ́dọ̀ dúró lójú kan gbogbo ẹ̀ náà lọ́tọ̀ sí pọ̀ kọ́dà ọ̀dọ́dọ̀ sí ya. sáwọn ilé ìrọ̀lẹ́ kí ó ṣá. tọrọ mọ̀ tí ń bẹ́ẹ̀ kó tó mọ̀ tó fi takò wọ́n. èèyàn fi nǹkan sápò wà ní nítorí ọ̀fẹ́ lápò nǹkan rà nígbà lọ́wọ́ rẹ̀ kí ló mọ̀ tó fẹ́ yọ. ọmọdún tí ó yọ.
ó gbọ́dọ̀ kọ́ ní tí ó yọ náà kó tó kò ní gbà ó tí mọ́ tó fẹ́ yọ má yọ o ìrìn gbà lọ́wọ́ rẹ o tó bá jó yọ padà ní mo ní bínú sí ọ tẹ́lẹ̀ ni ìbínú mọ́ Qasim Abu Nuwas ọkọrin fa lẹ́yìn ìgbà tí mu ti ṣe gbogbo ọmọ tí tájọ́ kan ní kọrin búya rẹ̀ ọkọrin bú ìyá tó bí bẹ́ẹ̀ni ó tún wá kọrin bú mọ́sálásí ó tún ẹwọ nǹkan ó tún kọrin ó tún fi aya al-Qur'an ó tún fi kọrin lọ́nà tí ó dá láyé sáfì gbogbo ayé wa mọ̀ ọ́ bẹ́ẹ̀ wípé eléyìí bú lélẹ́yìí Abu Nuwas akọrin nípa olórin ni tẹ́ pé kò tí ẹ yẹ kó gbúrò àlìjẹ́nà rárá kò yẹ kó gbúrò Imam Shafi'i ní yọ àlìjẹ́nà Mashallah pẹ̀lú ẹ̀rí táwọn rí yóò kúkú sọ wọ́lọ́hun Imam Shafi'i ẹ̀rí táàrí yìí jẹ́ àmà wípé yọ àlìjẹ́nà yóò kúkú sọ wọ́lọ́hun tí Imam Shafi'i wí Imam Shafi'i àfáà rẹ ni àfáà tèmi ni àfáà gbogbo wa ni o lè dan tó wínú fàgbà sí ní pẹ̀lú Abu Nuwas òun lọ́wọ́ débi tí wọ́n ti ń mutí ìmọ̀ lè kọ́ nílé ọtí nípa ìwọ́n lè kọ́ nílé ọtí nípa ìwọ́n mú tí wọ́n ṣe fàájì tí ń kọ́ ní fún wọn lọ́wọ́ lẹ́nìkan wá dé pé kọ̀dọ̀ hana salat hana waqtu salat hana waqtu salat hana waqtu salat hayya ala salat ó sì máa kọrin kèérò ní kó tó máa kọ èèyàn bíi níbi károri ká má ṣe wàhálà tó ní ó fi máa wá bí Dr. al-Muhami Sheikh Ridwanullah Ọlágúnjú níbi ká kọrin àmọ́ àwọn èyí kọ̀ọ̀kọ̀ kúkọ̀. multi-talented scholar ni Muhami. ọlọ́mọ sàdí àrí wọn pẹ́. Allahumma àmín. ìwọ̀n ń kọ wípé ọ akọjú sẹ́ni ó ní àwọn lè kí wọn pé da'il masajida lil ibadi yaskunuha watuf bina hawla khamari liyaskina da'il masajida. دعي المساجد للعباد تسكنها وطف بنا حول خمار ليذكينا ما قال ربك ويل للذين شربوا لكنه قال ويل للمصلين لكنه قال ويل للمصلين ما قال ربك ويل للذين شربوا لكنه قال ويل للمصلين لكنه قال ويل للمصلين Abu Nuwas ń pè da'il masajida ẹ fi mọ́sálásí lẹ̀ rọ́tẹ́lẹ̀ ń kírun lílẹ̀ ń bá dì tẹ́sí kúnnú ha àwọn tó bá fẹ́ sin lọ́hun tí wọ́n fẹ́ kírun òjì wa ẹ fi mọ́sálásí lẹ̀ fáwọn àfá ẹ fi mọ́sálásí lẹ̀ fáwọn màálìmọ́tù ẹ fi mọ́sálásí lẹ̀ fáwọn tó fẹ́ kírun ń bẹ̀ ẹjọ́ máa kírun tí wọ́n lọ. àwòlà kàmáàrin lè. gbàtàwọn èèyàn fẹ́ dìde tí wọ́n fẹ́ tẹ̀lé ẹni ó ní ayé alasalat wọ́n fẹ́ tẹ̀lé wọ́n fẹ́ máa tẹ̀lé lọ pé tọ́ ẹjá wọn lè kí wọ́n bá padà wọ́n máa mú tí ó ní à ẹbí mọ́sálásí lè báwọn tí ń sin àwọn ẹlẹ́sìn àwọn ubad àwọn náà ní mọ́sálásí wàtúf bínà káwùlà kàmáàrì ẹjọ́kó lẹ́ ẹjọ́kó ní káwùlà kàmáàrì àwọn ọmọ tí àwọn àrọ ni wọ́n jòkó yìí àwọn tí wọ́n lè pa tébù rẹ̀ líyà sikina bàbá síàmánu rẹ̀ máìsíà sífù rẹ̀ ọ̀túnba rẹ̀ ó jẹ́ báwọn ọyẹ ẹ̀kọ́ tí wá ká máa mú tí Abu Nuwas wíbẹ̀ ẹni wọ́n ń sọ fún pé wọ́n ń sọ fún pé ìwọ Abu Nuwas ó ti pẹ́ tó o ti ń ṣe rí ibú ẹgbẹ́ ọba ọ pẹ̀lú tó ń ṣe yìí Abu Nuwas wá ń dá lóhùn wípé ìwọ lọ ọmọ kan ìwọ láláì mọ̀ kan máa kọ́ làárọ̀ rabbuka wailun lilladhina sharibu lakinnahu qala wailun lil musallina. ẹwù ẹ̀ṣẹ̀ ńlá Abu Nuwas ní máa qala rabbuka ìjọ tó ti ń ka Al-Qur'ani ń bolo ti rí tọ́lọ́hun sọ pé wailun lilladhina sharibu níbolo ti rí tọ́lọ́ ní kò ní dá fún gbogbo ẹni tí ń mutí níbolo ti wínú Al-Qur'ani ọlọ́nkàn ní ẹ má mutí mẹ́ jìnnà sí ló wí kò sí pèlè àwàtà mú ẹ̀yin tẹ́ ń lọ kírun mọ́sálásí tẹ́ ń dààmú ara tó ní káàdì dehun ebe yìí lọ́lọ́run sí pèlè pé wailun lil musallina pé kò ní dá fẹ́yìn tẹ́ ń kírun àbó nínú Qur'ani ni tọ́wọ́n wá òkè so possible kọ́lọ́run wíbẹ̀ ṣá so possible kọ́lọ́run wíbẹ̀
èyí bá lọ́dọ̀ àwọn àfà wa ní Ọlọ́run sọ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ kìí ṣe àwa tá ń kírun alladhina an dhalatihim sahuna walladhina yura'una kan wa yamna'una al-ma'una àwọn tọ́lọ́run ṣe pèlé nù ọ̀rọ̀ òun ni Imam Shafi'i gbọ́ Imam Shafi'i ní mal'unu lélẹ́yìí ẹ wo bí tọ́ gba nọmba 1 bẹ̀rẹ̀ ibùdó ó tún yí ọ̀rọ̀ Ọlọ́run padà láti fi báàkì ọtí lẹ́yìn kó ti gba nọmba 1 ọwọ́ ayá wa kú mi tí mo fẹ́ sọnù kẹ́ni tí ń wí pé ẹni bá kọrin kú orin ni Abu Nuwas kọ kú tí Imam Shafi'i ní orin yìí nìkan ni mo rí tí mo lè fi ṣe hujja tí mo lè fi jẹ́rìí wípé yóò wà lè Janna èmi ọmọ káwọn èèyàn máa kàtírà kẹ́ máa ń kẹ́ mi ò kí ní ó táwọn èèyàn máa ṣe báyìí sẹ́rí ọyẹ kún wọ́n sanitize ní Nàìjíríà yìí owó ti bẹ́ sà owó ti bẹ́ mi ò mọ báwọn èèyàn ṣe máa ṣe àwọ̀ tí àwọn àfáà àti bágbèsè ayé wa débi ká máa sanitize wa. orin ń ní Abu Nuwas kọ kú orin náà lọ kọ́ ńgbà tó fẹ́ kú orin lọ́kọ̀ gbẹ̀yìn Rukaya Gawat ti ọkọ̀ gbẹ̀yìn la ilaha illallah ló ṣe gbẹ̀yìn bẹ́ẹ̀ni ẹ fi jọ́ jara wọn Imam Shafi'i tó ju àwa lọ tó ju kọ́rọ̀ tó ju àwọn àfáà wa lọ bẹ́ẹ̀ni Imam Shafi'i inú àwọn àhímà tó jẹ́ sikọ́t bẹ́ẹ̀ni inú Imam Shafi'i wà rahimahullah inú Imam Ahlu Sunnah ló sì wà bẹ́ẹ̀ni muhaddis tún ni dáadáa òun gan fún rẹ̀ akọrin ni fa ńláńlá ni ẹni tí wọ́n béèrè fàtiwá lọ́wọ́ ẹ̀ ni akọrin ni bẹ́ẹ̀ni ṣe rí kíní kan tún bẹ mistake kan bẹ o ń bọ̀ wáyọ tí n bá sọ̀rọ̀ ìtàn sí wáyọ mistake táwọn èèyàn ń ṣe pé àwọn ẹni bá kọrin kú ọ̀wọ̀ náà mistake tẹ̀ ṣe Imam Shafi'i lẹ́ni ọ̀wọ̀ náà ń bọ̀ wá bẹ̀ ń bọ̀ wá wọ́n sì ń ṣe mistake. baba Abu Nuwas ọwọ́ akú wọ́n lè pe Imam Shafi'i gẹ́gẹ́ bí Imam àgbà wọ́n ní wọ́n Shafi'i Abu Nuwas kú nísìnyí o dákun torí Ọlọ́run wọ́n bá wa kírun sí la Imam Shafi'i ló wọn ní kírun sí la torí wípé kò kírun kú ó mutí kú ń ṣèrànù ń kọrin kọkúkọ kọrin búya rẹ̀ ó tún kọrin bú ẹ̀sìn ó tún kọrin bú mọ́sálásí ọkọrin bú ìrun ọkọrin ó tún fọrin ó ṣe bọ̀tánù fún Al-Qur'an nígbà Al-Qur'an olówí ẹ̀ṣẹ̀ yìí pọ̀ kọjá kákírun sí la torí níjẹ́ kọ́lọ́hún ó bí mi torí ìmọ̀ tí fi ṣe hújà fún. Allahu Akbar. wọ́n sì ti wù ẹ́ tán ìbọn ti ń sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n ti ń bẹ Imam Shafi'i ìtàn dírágẹ̀ lẹ́nìkan dé assalamu alaikum Imam onínà tọ́ ṣe Imam ọgbà wọn ni Imam Shafi'i ló wọn ọgbà kún wọn ní kí ni Imam ọgbà o abẹ́ pílò Abu Nuwas orun tó sùn tí ò jí má nígbà tá ń gbé tá fẹ́ gbé pé awẹ́ níbi júbà rẹ̀ ó ti yé bá sọ bóra ni bí nǹkan kan ni bí bẹ́sìtì ni bí láwà ni èyí tó bá wù ó pé mbẹ́ dídófè ni abẹ́dófè rẹ̀ láti bá níta bá ń bẹ̀rẹ̀ ìgbà tí Imam Shafi'i ọ̀tà náà wà láàrẹ̀ ìgbà tó gba pépà náà ó sì ta sálámà rẹ̀ ọ wẹ́lkọ́mù ẹ̀ ọgbà wà fatahahu ọwá sí wà idha fi'i tí ń bẹ́nu pépà tí ń bẹ́nu ìwé náà ya rabbi ní àsùnmátí ọmọ yìí ó ti sùn mufaddal Allah la ilaha illa hu ó làwọn kò dírí àmákà ó la ilaha illa hu ya rabbi inni azmat dhunubi kathirata Allah la ilaha illa hu falaqad alimutu kí là ń ṣe òun à ń kọ orin azọmọ Allah la ilaha illa hu Allah illa musino Allah la ilaha illa hu fabima yaludhu wa tajiru limudhlimu Allah la ilaha illa ìsọlẹ̀ rabbi kama amarita tadallu Allah Ọlọ́run wọlé eléyìí náà
ọlọ́mọsá bá wa kẹ́ Rukiyatu Gawat ọlọ́mọba wa bùkún gẹ̀rẹ́ kọ́ sàlékún àlékún ìgẹ̀ àtàlékún àánú rẹ̀ ọlọ́mọsá mú bá ọlọ́run mùsùlùmí bàbá rẹ̀ mùsùlùmí ni ìyá rẹ̀ ó sì kú sínú ìsìlámù náà gbogbo àṣìṣe rẹ̀ ọlọ́mọsá bá wa parẹ́ àmọ́ máa ṣe àtàṣe mọ́sá bá wa yáfi ẹ̀ fún kọ́ dáwọn ọmọ rẹ̀ sí kó ṣàánú dílé rẹ̀ kó ṣàánú gbogbo àwa náà. wàjẹ̀mílù àti fìkà fún ọmọ ẹni mùsùlùmọ́. Allah ọ̀yá bá ń wí. Ya Rabbi. Abu Nuwas Imam Shafi ọwọ́ gba tírà náà wọ́n ń pé òun ní gbogbo kọ̀dìrí à ń kà lónìí. Ya Rabbi. Orin tá ń kà tí gbogbo kọ̀dìrí à ń kà tá a fi ń bẹ Ọlọ́run tá a fi ń ṣe tàwa sùlù àfù àti sèfàrù sọ́dọ̀ Ọlọ́run. ilé iṣẹ́ ẹ̀tọ́ fi hàn pé Sufi ni wọ́n ṣẹ́. Sufi ni wá bẹ́ẹ̀ ni Abu Nuwas òun lọ kọ́ gbẹ̀yìn Ya Rabbi. ẹnìkan ọmọ àgbà tó kọ́ wọn kàn bá ọkọ̀ tán ó fi lé ibi júbà rẹ̀ báyìí náà lọ́lọ́run gbẹ̀mí rẹ̀ àti ntọ́ gbẹ̀yìn ni wípé Ya Rabbi ìwọ Ọlọ́run iná àfùmàtì. dùnú bí i àkẹ́rẹ́ra bọ́mà pé ẹ̀ṣẹ̀ mi pọ̀ lóòótọ́ mo ṣẹ̀ ọ́ púpọ̀ ọ̀hásẹ́ ni mo lè ṣẹ̀ jù ọ́ lọ. níbọ̀ farabalẹ̀ tó bá yẹ pé èèyàn mo bá ṣẹ̀ ni yóò ti pa mí tipẹ́ o ti fi mí lẹ̀ tipẹ́ tó pa mí. àsìkò wa dé bọ́mà pé mo ṣẹ̀ ọ́ dáadáa àmọ́ bí ẹ̀ṣẹ̀ mi bá tiẹ̀ wá tóbi tó ju gbogbo ayé yìí lọ tí gbogbo tọ́rùn mi ò lè rù má. Alimutu bi anafu aka ama mama alimtu ewon ke oni mama o bi anafu aka azam amojuku ore Ọlọ́run bese mi se le wo to tá bá gbé se gbé amojuku ore ẹ̀ṣẹ̀ mi kò tó nǹkan amojuku ore jẹ́ ẹ̀ṣẹ̀ mi lọ wala nbo wala apa amojuku ore ju ẹ̀ṣẹ̀ mi lọ kí wo ke mi un bo ba ke mi o lawon mi to ke ama to ba ke mi o lo ba mi tí ó ke mi ma fi wo mójú kú omi láì mọ́ ṣẹ̀ ọ́ fèrè jì mí. iná àfúwákà ọmọ ẹ̀ka nàlá. láyẹ̀rì júùkà ìlàmú tọ́ba jẹ́ pé láyẹ̀rì júùkà tọ́ba jẹ́ pé nìkan ò lè ràn kánú rẹ̀ Ọlọ́run ìlàmú sínú àfẹni ọba ṣe dáadáa nìkan lọ́ọ́ máa ń ṣàánú òun ni wọ́n máa ràn kàkẹ́ rẹ̀ bàmálì ẹ̀ lóòsùn wàyẹ̀ sí tẹ́jìrò lè mú jìrìmù ẹni tí àlìmùjìrìmù ẹlẹ́ṣẹ̀ àlìmùjìrìmù èmi tí mo wà ìdá èmi ọlọ́tí èmi ẹlẹ́ṣẹ̀ èmi tí mo bú yá mi èmi tí mo bú mọ́sálásí èmi tí mo bú àwọn jàmáà tí mo tún fi ẹnu gún àyà rẹ̀ lọ́nà tí ó da nígbà mo wá ṣe bẹ́ẹ̀ ó ti wá dé pàbí màá nìyẹn lúùdù nígbà mo jẹ́ ẹlẹ́ṣẹ̀ ọ̀dà wàyẹ̀ sẹ̀jìrù tí n bá wá fẹ́ kí wọ́n gbà mí lẹ̀ mo fẹ́ kí wọ́n gbà mí lẹ̀ ta ni mo tún lè bá wípé ẹ bá ń bẹ Ọlọ́run ìyìn lẹ́ni tí ilé sábà pé ẹ bá ń bí n bá dọ́dọ̀ sáfì ó lé mi mo wá ara wọn síra rẹ bá ń bẹ́ra rẹ lọ́dọ̀ rẹ kó fẹ́rí jì mí. àdéhùn kàrọ́bì. kàmá ara ní tàtà dán àdéhùn kàràbí mo bẹ̀ wọ́ Ọlọ́run kàmá àmàrí tàtà dán gẹ́gẹ́ bó ṣe pa mí láṣẹ wípé abẹ̀rẹ̀ Ọlọ́run òdiwú ní astajibu lakum ẹ pè mí wọ́n dá yín lóhùn ìwà ń pè wọ́ Ọlọ́run kàmá àmàrí tàtà dán wọ́n ló ní máa pè wọ́ Ọlọ́run kí n máa pè ọ́ kí n máa bẹ̀ ọ́ ìwà ń bẹ̀ wọ́ Ọlọ́run tàdọ́rùn wá ìfara gbolẹ̀ fún ọ ẹ̀wọ̀n kan. báyìí sára dádì táyẹ̀dì ó fàmáṣá yẹra ìsára dádì táyẹ̀dì bọ́bá ní ká ọmọ kú o lọ́dọ̀ rẹ̀ bàmá ń bá ẹ̀rí àwọn alẹ́ni tí ó tún wá ṣàánú mi tí mo tún lọ lè bá ìyìn lẹ́nìkan náà tó tún yẹn wádọ̀ rẹ̀ o. Mali ilayka wasilatun lillah. Mali kò sí fún mi ilayka lọ́sọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run wasilatun illa raja kò sí àkàsọ̀ kan tí mo lè fi dọ́dọ̀ rẹ̀ kọjá wípé nǹkan kan wípé tọ́ ó ṣeé ṣe kó ṣàánú mi ó ṣeé ṣe wàjẹ̀mílì zọ̀nì. wàjẹ̀mílù àtìfíkà fún màáyínẹ̀ mọ́sílẹ̀. wàjẹ̀mílù àtìfíkà àtànù rẹ̀ tọ́ da tó yẹ pé tọ́ bá ti ṣàánú yàn yóò dàbí ìwà tó ń tọ̀ wọ́n sí ọrí ni. súnmà inni mùsùlùmù. àmánìsìn mo dúpájú sẹ́lẹ̀ fún ọmọ di mùsùlùmí lónìí Ọlọ́run o gbogbo tí ń bá bọ̀ wọn ò ṣe é má ó di mùsùlùmí ẹnu tó kù tí fi dọ́dọ̀ rẹ̀ yìí mo gbà fún ọ. ó wí bẹ́ẹ̀ tán ó sì ka ó sì fi sábẹ́ pílò náà lẹ́mí bọ́ lọ́rùn rẹ̀ Imam Shafi ní kírun sí i la báyìí. Radiyallahu ta'ala anhu. Imam Shafi ẹgbẹ́ bọ́ọ̀dẹ kí n kírun sí i la ẹnu èyí tó parí rẹ̀ pé inni muslimu
ó di mùsùlùmí gidi padà ó kó Ọlọ́run fanu ní wọ́n mú sáfì fi kírun sí la lọ́lẹ̀ ká tíra ọba yìí ń bẹ ká tó wá pẹ́ ẹni tán bí mùsùlùmí ó sẹ̀mí mùsùlùmí ó lo ayé mùsùlùmí ó fẹ́ ọkọ mùsùlùmí ó bímọ mùsùlùmí ó fún ìsìlámù lọ́mọ ó fẹ́ ọkọ ní ìsìlámù kò ní àmúlùmọ́lá ó tún wá múra mùsùlùmí kìí síra lẹ̀ nínú àwọn olórin tí kìí síra lẹ̀ n bá wo ajá Sayyida Fatima kọ́lọ̀ ń jẹ́ ọpẹ́ kọ́sànú ẹ̀ ní tó máa wo ajá Afusa Sodiq wọn àtún máa wá wo ọmọ yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn jọra wọn ó ju àwọn yìí níbi ká múra gbogbo ọgbà ẹ̀bà pẹ̀lú ìjábù rẹ̀ ni èyí sì tún make up lọ́pọ̀lọpọ̀ gbogbo nǹkan rẹ̀ ó mú gbogbo nǹkan yẹn ọmọ simple ọ̀hún lọ́wọ́ máa gbàtọ́ gbà sẹ́lọ̀hún àwọ̀ ọ̀ma a gbọ́dọ̀ tójú bọ̀ òṣìṣẹ́ni tí ò ní yín o àṣẹni tí ò ní àtẹni tí ó bu pé ó sẹ́lọ̀hún àtẹni tí ó bu gbogbo wa yìí tó bá yẹ pé àwọn màláíkà bá tú kámẹ́rà tí ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n fi ń rìkọ́ọ̀dù gbogbo wa tí màláíkà tọ́lọ́ ń bá wọn màláíkà lọ́lẹ̀ ju kámẹ́rà ń lẹ̀ tí wọ́n bá gbókù kalẹ̀ báyìí pé ẹ̀mí kọ́kàn gbọ́ ohun pé ẹ̀mí kírun tó kú lá o fútéjì rẹ̀ rẹ̀ kí màláíkà wá sọ kalẹ̀ báyìí kọ́ wá ju kámẹ́rà pé ẹ tì í bọ̀ náà kẹ́ máa wò kó wá máa wo sẹ́rẹ̀ tó ṣe ń gbọ́ ó ti bẹ̀rẹ̀ ẹ plé rẹ̀ kó wá máa wo sẹ́rẹ̀ ẹ plé rẹ̀ La ilaha illallah wàláhì wọ́n sun òkú àfáà mi ná àfáà wọ́n sun òkú àfáà mi níná wọ́n wá kó eru rẹ̀ wọ́n lọ dá sínú odò kọ́ máa lọ wọn nípa gbọ́dọ̀ lérí pamọ́ níwájú Ọlọ́run níbi àwọn màṣáwí láwọn aburú tí ń bẹ lọ́wọ́ àfáà mi tọ́lọ́run wá bá wa bò ebọ́lọ́run ń bò wá láṣìírí ni La ilaha illallah bíga wa ti ṣe wa ọmọ ju àfáà mi lọ́lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ni Ọlọ́run kan mọ iye rí tí ń bẹ nú àfáà mi nísìnyí wàláhì làzim kọ́dà tí ó tún máa pèpè sí ojú ọ̀nà súnà akramakumullah àtẹ̀yí tí ó pèpè sójú ọ̀nà súfì àìmọye àfáà tí ká wọ́n lo mú ẹnu kú òun bẹ́ẹ̀ níbi èyí hùn níta bá rí lọ́kànkan náà ní ká máa dájọ́ rẹ̀ ẹnìkan kan ò gbọ́dọ̀ dájọ́ kọ̀kọ̀. akramakumullah ọ̀sà. Anabi Yusufu alayhi salatu wassalam nígbà tó mú bìdọ́ àbí kí ló kọ́ rẹ̀ tó fi sínú ẹrù ọmọ ìyá rẹ̀ ó jẹ́ báwọn ọmọ bínú ọmọ ìyá rẹ̀ nígbà àwọn adélé wọ́n bá ń bẹ̀ lọ́ba ní kí wọ́n kó gbogbo wọn wá ó jẹ́ báwọn òun wá bìdọ́ àkan ẹni àwọn bá sì bá àwọn wọ́n bá mú ọba bá nú ẹrù rẹ̀ ọba fà rẹ̀ ó dè mọ́lẹ̀ ó ní wọ́n ti mọ́lẹ̀ gbàtà àwọn ọmọ ìyá wa ń sọ fún bàbá wọn lé tí wọ́n fún bàbá ní ẹ̀rí wípé irji'u ila abikum Yusuf ń sọ fún wa pé ẹ padà lọ sọ́dọ̀ bàbá yín faqulu ya ẹ wá sọ fún bàbá wa ẹ sọ fún wípé ya abana ìwọ bàbá wa inna bunaka zaraka ẹwù nǹkan ọmọ rẹ̀ jalè wa ma shahidina illa bima alimna immediately tí wọ́n sọ pé ọmọ rẹ̀ jalè wọ́n ti sáré fi kọmọ́ sí tí wọ́n bá bẹ́lẹ̀ yìí kún èyí tán fi kún yìí fi kún àwọn ọmọ ìyá Yusuf wọn rojọ́ wájú Ọlọ́run pẹ̀lú pé wọ́n lọ jalè wa ma shahidina wọ́n wá ń wí pé ọmọ rẹ̀ jalè wọ bàbá wa àmọ́ o wa ma shahidina àgbẹ̀rí jẹ́ wípé àtọpọ̀ jalè lásán illa bima alimuna àwọn náà fojú wa rí tí wọ́n ń tú ẹrù rẹ̀ tí wọ́n bá kinní òun nu ẹrù ẹ̀ náà làwọn náà fi wípé ọjà lè ńgbà tó jẹ́ pé kìí sàwálà ní nǹkan ọ̀hún wà máa kún náà àwọn ọ̀sọ́ kọ̀kọ́ àmọ́ kọ̀kọ́ rẹ o abẹ́nu táwa mọ̀ náà ẹnu táàrí náà iná làwa ń sọ la jẹ́rìí sí tó bá jẹ́ pé wọ́n bá sọ ń jọ́nà wípé ọmọ rẹ̀ jalè tí wọ́n wá fi ọmọ sayyidina illa bima alimuna kún ó fi kọ́ máa ń kún wọ́n rojú ẹ̀ wájú Ọlọ́run ẹni ó wí pé Rúkìá Gàwátì ó kú ọkọrin kú tí ó sì sí mbẹ́ ńgbà tẹ́mi ọgbọ̀ Ọlọ́run rẹ̀ yóò rojọ́ ìwájú Ọlọ́run ọgbọ́dọ̀ rojọ́ rẹ̀ àfikún tó wọ́n jáde kó túbà padà àmọ́ láì ṣe bẹ́ẹ̀ tó yẹ kí mùsùlùmí ni yóò rojọ́ kẹ́lìmà yẹn níwájú Ọlọ́run torí pé kẹ́lìmà yẹn hujjatun alayhi torí pé òsín mbẹ́ ńgbà tó fẹ́ kú tó fi wí pé ọkọrin kú èyí ni mo sọ lẹ́ẹ̀kan tí mo ní àwọn èèyàn àwọn ẹgbẹ́ lọ́bàá ti kọrin kú yọ wọ náà àyíbẹ̀ kọ́ ni orin lórin jẹ́ kò bá jẹ́ Yorùbá kò bá jẹ́ Lárúbáwá
kò bá jẹ́ tápà kò bá jẹ́ wákà gbogbo ń tá a bá ti ń kọ tó dàbí ìgbà tí ń dùn létí òun náà ni wọ́n ń pè lórin ọba kúfẹ̀ kan sọ pé ẹni ọba lùlù kú tó lùlù sórin ọgbọ́ ẹni tí ń lùlù sí orin yóò ṣe kíni òun ní ọ̀wọ́ náà àwọn olùlù ní ọ̀wọ́ náà kì í so lórin mọ́ tó lórin ò lùlù òun lórin ń kọrin ni onílù ń bá lùlù sí ni ọgbọ́ olórin olùlù kó lórin olùlù àwọn onílù wọn bá lùlù òun piano sì ń bá ta piano so olórin inú àwọn tí ń kọrin yìí èwo ní ta piano fún rẹ̀ kò sí èwo ní lùlù fún rẹ̀ kò sí so abẹ́lẹ̀ tàṣí ẹnu rẹ̀ ògbáko láwọn tí ń lò kọ ẹnu rẹ̀ òtún wá gbà kọ́ láwọn tí ń lò eré ọ̀rọ̀ lù ú tẹ́rí ọ̀rọ̀ orin èyí òun olórin ń kọrin ni òun kí ń lùlù tó bá ní torí ìlù tí wọ́n ń lù sí ni òun kó lùlù sí bẹ́ẹ̀ni ẹni tó lùlù sí lọ sọ pé ẹ̀yin tẹ́ ń lùlù sórin wọn ẹ wọ̀ náà o tó bá wá wí bẹ̀ fún rú ẹni bẹ́ẹ̀ àyẹ̀sẹ̀ tún wá tún àlàyé ṣe lórí èyí òun náà lérí ìlú lọ́tọ̀ èyí òun náà jẹ́ kan. àkàrà fún ọlọ́ọ̀ kẹ́síọ́n ga lérí ìsọ̀kalẹ̀ yín ẹ ti bá wa yànnà nǹkan méjì báyìí ẹlẹ́ẹ̀kẹta nù tí ó. ń bọ̀ hisabu Haji Aruka Gawat ọlọ́run bá wa kẹ́ hisabu rẹ̀ inú mistake tí àwọn èèyàn wa tún ṣe àti tí ó kó ẹlòmíì jìyà níwájú ọlọ́run tí ó fi dún wájú ọlọ́run rojọ́ tí ó sì ní bọ́m̀bẹ̀ òun náà ni wípé ọ̀tẹ̀lé àyà àkọ́kọ́ kákọ́ máa wo ìsáàbù onísáàbù ìṣirò oníṣirò àkáǹtì alákáǹtì lọ́dọ̀ ọlọ́run gbogbo ó ṣe dáadáa ni kò ṣe dáadáa ni ó ṣe gbá ni kò ṣe gbá ni gbogbo ohun tó bá wù ó lè ṣe kọ́kọ́ máa tójú bọ àkáǹtì alákáǹtì lọ́dọ̀ ọlọ́run ó ti yé ó rojọ́ rẹ̀ ó ti trespass àbíkílẹ̀ máa ń pè ó trespass nù ó wo àkáǹtì tiẹ̀ ìwọ tó yẹ pé ó yẹ kó o ṣe ìṣirò iṣẹ́ tiẹ̀ gan ó yẹ kó o rò ọdún máa yé tó o bá ti jí láyé tílẹ̀ bá ti sú kó o ronú gbogbo ibo ló ti ṣe dáadáa èwo ló ṣe mistake ìjọ ṣe yí dá ìjọ ṣe yí dá àsìkò tó fi ro pé o ṣe yí dá o ṣe yí dá òun ló fi ń ro òṣùwọ̀n olóṣùwọ̀n ló fi rẹ́nìkan wípé ẹnìkan tó kú ọ̀wọ̀ náà torí pọ̀ kọrin kú. Al-Qur'an sì sọ fún sí ọlọ́run tí ń jọ̀gá wa. Wa imma nuriyannaka ba'da alladhi na'iduhum àwọn tawaffayannaka. Àwọn kèfèrí ní ń báwí ni yé tún sáwọn mùsùlùmí má ìmá ó ṣeéṣe fáwọn ọlọ́run nuriyannaka káfíhàn rẹ̀ ànábì ní fèntètè ba'da alladhi na'iduhum. Apá kan àwọn àdéhùn yàtà bá wọn ṣe ó ṣeéṣe káfíhàn ọkọ̀ tó kú káfíhàn pẹ̀tọ̀ lágbájáde o àbú kìíní ìnájọwọ́ rẹ̀ o kìíní gan ní ọ̀rọ̀ ni ó ṣeéṣe mo lè fi hàn ọ́ wọ́n bá wù mí. Àwùnàtà ẹ̀wọ̀n ká áwù ní ẹ ṣe tàbí. Àwùnàtà wà fàyànàgà. Àti ẹni fi hàn ọmọ nẹ́ta wà fàyànàkà á pa wọ́n lérí tó ní ma bí tá a fọ̀rọ̀ wọn gún sí ni. Fa innama alayka al-balagh. Fa innama alayka al-balagh. Èyí tó kàn wá ànábì ní kọkàn jíṣẹ́ fún wọn pé mi ọlọ́run sọ pé wà alayna al-hisab. Èmi ọlọ́run ní ṣe accountability wọn ìwọ kan jíṣẹ́ tiẹ̀ kó kú mbẹ́. Ńgbà ọlọ́run sọ fún ànábì pé kọkàn jíṣẹ́ kó kú mbẹ́ èyí ṣe táwa náà jíṣẹ́. Ebo jíṣẹ́ pé àwọn ìròyìn ẹ̀ má kọrin kú ó ti jẹ́ ìjọ tó lónìí bá ti kú kò sí ń tọkàn mọ́. Ìbọ́lọ̀ nílé bá. Ọgbọ́n ìwọ ti sọ pé ẹ bá kọrin kú yọ wọ náà àgbọ́ ó ti sọ àbí ọ wá ń kọrin kú kọ̀ gbọ́ ọ wá wọ náà ọlọ́run ní innama alaykal balagh tó ń jọ bá ti kú wọn gbọ́dọ̀ wí kankan o alaykal balagh ìwọ kan jẹ́ tiẹ̀ kó kú mbẹ́ wa alaynal hisab ọ̀dọ̀ èmi ọlọ́run ní ń bọ̀ èmi ní sèṣirò ẹ̀ ọgbọ́ ọ̀dọ̀ mi ọlọ́run ní ń bọ̀ náà ní ń bọ̀ wa alaynal hisab. Eléyìí ṣẹlẹ̀ lórí àwọn tá ànábì ń sọ pé ànábì tá àwọn kèfèrí tá ànábì ní Abu Sufyan àtàwọn míì bẹ́ẹ̀ tá ànábì fẹ́ máa ṣe pé ọlọ́nà má ṣe pé lè wọn o ọwọ́ kan jíṣẹ́ tiẹ̀ fún wọn ni ó ti yé báwọn tó bá wù èmi ọlọ́run mo lè fún wọn mọ́nà ọba sì mo lè má ṣe pé lè wọn o má bá ń bú wọn o ọlọ́run tó ń lá ànábì ọ̀gbọ̀dọ̀ bá wọn bú wọn ogun wọn padà wá di mùsùlùmí ó ti dọ̀gbọ́n padà wá kú táwọn náà bá mọ̀ kí wọ́n di mùsùlùmí ni báyìí kọ́ bá ti mọ géèbù ni ànábì ò ní fẹ́ ṣépè níjọ́ tó fẹ́ ṣépè níjọ́ wọn ṣe ń tó dùn pàápín rẹ̀ so àwọn eléyìí iná lẹ́fì máa wípé ẹnìkan ò gbọ́dọ̀ tójú bọ kíní yẹn wá kọ́mọ̀ fún wa nílẹ̀ Yorùbá ní àyìn tọ́já sí pé bókú kan bá ti kú nísìn á sáré pápá jùlọ tó bá jẹ́ èèyàn ńlá
asáré tọwọ́ bọ̀ àní máa nǹkan kan jọ Murphy Àfọlábí kú ó ti lọ náà nù ni. ó sọ akébé yẹn ńlá bá kú nìkan lẹ́yìn máa rí bí jáde tálíkà tí ò jẹ́ nǹkan kan tẹ́nìkan ọ̀dà máa family house tó kú èyí ṣe tó gbé jáde kọ́ sọ̀rọ̀ ẹ̀ njẹ́ òkú ti ń kú lọ́dọ̀ yín èwo lọ sọ̀rọ̀ ẹ̀ ń já sí wípé ẹni wọ́n bá ti kú ni wọ́n fẹ́ fi rèézì òkìkí tiẹ̀ njọ irú òkìkí wọn ọ̀dà òkìkí kẹ́nìkan ó kú kí wọ́n wá tara ẹni tó kú dìde irú yìí wọn ọ̀dà. ọgbà làánà tí ó pọ̀. naam ẹ ṣeun sà item tó kàn nínú àwọn ìbéèrè wa ni pé ó ní. tó ń wo táìmù pẹ̀lú an hour. bẹ́ẹ̀ ni ó ló kú pẹ̀lú ẹni tí ó kàn yín mọ́kà kú. eléyìí òun pé èèyàn kàn yín mọ́kà ìdájọ́ wípé ẹni wọ́n bá kú tó kàn yín mọ́kà ìdájọ́ kóńtò wọn wọ̀ náà Saudi lọ́lọ́ lè bi Saudi ní òròjú ẹ̀yìn òun wájú Ọlọ́run kìí ṣe wàwá. kìí ṣe gbẹ́kàn fún. wọ́n rojọ́ ẹ̀ Madina wọ́n sì rojọ́ ẹ̀ Maka ìlú anabi Madina ìlú anabi Maka ibẹ̀ ni wọ́n àgbẹ̀ láti ń ṣe àwọn mọ̀násíkù hajj wa àwọn ni wọ́n sì ń kan yín fún wa tí wọ́n ń gbó lọ́wọ́ wa kí wọ́n tó ká tó kú mbẹ̀ ìjọ tẹni tí ó bá kan yín kú tí ó bá fi wọná ẹni ó gbowó lọ́wọ́ rẹ̀ tó bá kan òun yọ rojọ́ ẹ̀. ìjọba Saudi àtàwọn àfáà Saudi tí wọ́n bá mọ̀ wípé irú nǹkan báwọn ọ̀dà kọ̀ wọ ẹ̀sìn tí wọ́n lè gbà wọlé sílùú ànábì àwọn ní orojọ́ rẹ̀ ó ti yẹ wọn lérí èyí ń kó kálukú ọgbẹ́nu sọ́hun bẹ́ẹ̀. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. ọkàn yín no comment. naam wọ́n tó bá kan yín wá lọ hajj máa kan yín rẹ lọ olùjọ́ tí Saudi bá láwọn ti rádìsì tó ní àmà kan yín mọ́ kẹ́ẹ̀ tó má kan yín mọ́. as far as wọn fún wa ládìsì. sẹ̀ríà ni wọ́n sì ń lò ń bẹ̀ ni àwọn ìwọ́ tó ń sọ̀rọ̀ yìí gan àlò sẹ̀ríà family wa nílùú tiwa yẹn nílùú Nàìjíríà yìí àmọ́ ń bẹ̀ wọn sẹ̀ríà ni wọ́n ń lò wọ́n sì tó ń kan yín tó ń ti bẹ̀ náà. so eyín tó kàn kú eyín wọn ò ní kankan sí ọ̀ya. torí àwọn eléyìí tá à ń sọ yìí à ń sọ nítorí àwọn olórin táwọn máa rò wípé ṣé nǹkan ò ṣe àwọn báyìí. bàbá inú àwọn ti bàjẹ́ gan o inú àwọn yẹn ti bàjẹ́ gan. orí Ọlọ́run ló ti mọ ọ̀nà tí kò wá gbà tí ó fi là ọ̀nà tá a gbà fún un lókìkí ọ̀nà ká kọrin ni ó sì lókìkí ọ̀hún kò sì ló ń lòkulò ó kú lọ́mọ èké ni àmọ́ ó kú ọyẹ kò sì fi dayé làmú. ó ní ó kú lẹ́ni tí ń jáde fòtìfòtì kí tàbárújù. àkọ́kọ́ àtàbárújù kò sí tàbárújù kan tọ́lọ́hún sọ fóbìnrin kan àbáwọn yàwó ànábì wala tabarrajna tabarrujal jahiliyyatil ula àwọn yàwó ànábì lọ́lọ́run ní ẹ gbọ́dọ̀ jáde o ẹ gbọ́dọ̀ jáde o ẹ gbọ́dọ̀ jáde Ọlọ́run ó sọ pé obìnrin mi ò gbọ́dọ̀ jáde àwọn yàwó ànábì ló ní kí wọ́n máa jáde ó ti yé tó ẹni bá ní kún tàbárújù àwọn ìyá tí ń bẹ lọ́jà ńkọ́ wọ́n tata àwọn ìyá tí ń bẹ ní àwọn ìyá tí ń tajọ́ ńkọ́ tàbárújù tọ̀hún sì ní tàbárújù tí ọ̀dà ni kì í gbé jáde ìwọ́n ọkùnrin tàbárújù àyà ńlá wa Aisha ṣéjọ́ tó ti wá ńjọ́ tànábì ti wá kú ìjáde tí Aisha jáde tí wọ́n gbé egun orí ẹṣin láti against Sayyidina Ali tí wọ́n gbé egun orí ẹṣin tóun náà ń lógun tí wọ́n lógun ni ìjáde kí láàpè yìí náà ṣé tàbárújù ni yìí àbí kí láàpè. ìyàwó ànábì. èyí náà kò sọ̀rọ̀ ń bẹ̀. ó ní alájà Rukayat Jawad ọlọ́mọba wa kẹ́ ó ló kú láìsí ní abẹ́ ọkọ gidi. àfíẹ́sì eyín kọ̀ọ̀kan àwa kó wá láfíẹ́sì pẹ̀lú ìyàwó rẹ̀ obìnrin ní pẹ̀lú ọkọ rẹ̀ a gbọ́dọ̀ dá sí yín kọ́dà yìí ní sọ̀rọ̀ lérí eyín wọn ṣe ń tèmi lè sọ̀rọ̀ lórí ẹ̀ torí tí n bá sọ kẹ́lìmọ̀ kan lórí ẹ̀ yóò jẹ́ hujja lémi lé lọ́dọ̀ Ọlọ́run àmẹ́nu ń tèmi rí wà má shahidna illa bima alimna wà má kunna lil ghaibi hafizin ẹnu nǹkan tèmi kan rí tèmi ọ̀sán bẹ̀ ni pé má tati wa zawjuha radin anha ó kú lẹ́ni tọkọ rẹ̀ yọ́nú sí. tọrọkọ rẹ̀ ọ yọ́nú sí bọ́kọ rẹ̀ ọba yọ́nú sí onígbé lọ́lú ẹ̀kún lọ síbẹ̀ tí ọba yọ́nú sí ọkọ rẹ̀ ní tó sáfù wájú wọn kírun sí la ẹnu ẹ̀yìn náà ó tó lẹ́rìí àmọ́ ọ̀rọ̀ pé kò sí lábẹ́ ọkọ gbọ́ ìwọ̀n mọ́ ìmọ̀ pìlẹ̀ rẹ̀ ìmọ̀ bí ó dé dúró àmọ́ rírí táwa rí ọkọ tá a rí wípé ọkọ wà ń sáfù wájú kírun sí ìyàwó ẹ̀ la pẹ̀lú ẹkún ó sì kú ó sì ní wọ́n sí sílùú wọn bí ọba yọ́nú sí kò ní síbẹ̀ èyí náà tó wájú Ọlọ́run ìwọ ni ó kù àtẹ̀mí ìbò làwọ̀ parí tiwa sí nísọ́ àfà. Allahu Akbar. mo lá parí tiwa sí. bàbá. ṣé èyí ń dó báwọn. eléyìí tí alájà gàwá tí o ti dó báwọn. ok. ẹnu bíi tí èyí ń dodo nù. ìṣẹ́jú márùn-ún ọ̀yá kíá. ìṣẹ́jú márùn-ún tó kù. gbogbo àwọn olórin Islam kó wá máa bẹ lórí iṣẹ́ ẹ má torí pé ẹnìkan dà á lẹ̀ ó jù ú lẹ̀ lẹ́ẹ̀kan náà kẹ́pẹ́ yìí yókù onírìn àjò mọ́
ẹ máa ní lọ ìjọ tọ́lọ́ ń bá ní ti kó áwòtó náà ní òtó bẹ́ẹ̀ jòkó ńlé náà bọ́bá tásìkò náà ní òtó bẹ́ẹ̀ sì wá ń ta bọ́ tásìkò náà ní òtó. gbogbo àwọn àtàṣìjọ́ lólùfẹ́. gbogbo ẹni tí ń jẹ́ lólùfẹ́ tẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ bẹ́ẹ̀ bó ti kú náà ẹ máa nífẹ̀ẹ́ lọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Barrister ńjọ́ tó ti kú wọn fífẹ́ rẹ̀ lẹ́nu ni. ó ti wá wọn ẹ máa fẹ́ yín wọn náà rántí rẹ̀ ó sì kú ní ẹni tọ́já sí wípé mo fẹ́ lè wípé wọ́n bó nǹkan máa ní sábàbí torí wípé lè makọ̀dírí asbáàbù ọgbọ́ makọ̀díru almakọ̀díru wa asbáàbù ha torí pé kò ní dá sí àpẹẹlú sábàbí rẹ̀ níjọ́ tí bàbá tó bí tí ò ti rí bàbá tó bí mọ́ níjọ́ òun gbogbo tó lò láyé tí ń ṣe òun ìdùnnú kan ìbànújẹ́ kan ní fi ń lò ní Rukaya Gawat yẹn gbogbo tó kù tẹ́rí tí ń ṣe òun ìdùnnú kan ìbànújẹ́ kan nípa bàbá ẹni kú ó sàn ju bàbá ẹni nù lọ kò wá sí ọdún tí ò ní kíbò sí wípé bọ́ọ̀ bá ti kú á pàdé tọ́ bá sì ti kú ni ó ti yé báwọn tá a bá wò dáadáa bí wọ́n ti ẹ̀ ní ọ̀rẹ́ tó nǹkan bẹ́ẹ̀ wọ́n wí bẹ̀ náà ajá sí wípé ìbànújẹ́ yìí ń rún ọmọ abẹ́nu ẹ̀ torí tá a bá tú ọkàn rẹ̀ á bá ìbànújẹ́ ti bàbá rẹ̀ nínú ẹ̀ gbogbo ń tó yẹ kéèyàn ó ronú sínú ṣe bẹ́ẹ̀ yà ni wọ́n náà ó lè lọ tó ní dé yẹ kéèyàn ó ronú sí. ẹlẹ́ẹ̀kejì Kọ́sìm jẹ́ ń sáré dá ọ lóhùn àwọn kan bẹ Ọlọ́run fún àwa mùsùlùmí ó fún wa ní bonanza àwa tá a jálùmọ̀ nábì mùmíní Ọlọ́run fún wa ní bonanza méjì bonanza àkọ́kọ́ òun náà ni àtàwùbà ìtúbà Ọlọ́run fún wa bonanza rẹ̀ torí pé al-mu'minu al-aasi mùmíní tí tọ́jẹ́ lẹ́sẹ̀ ń mutí ni ń jalè ni ń ṣe gbogbo ẹni gbogbo tó bá wọlé ṣe tó sì jẹ́ mùmíní tọ́jẹ́ ẹlẹ́sẹ̀ ó sì wúlò ó sì lóore lọ́dọ̀ Ọlọ́run ju kèfèrí lọ torí wípé kò sí gbogbo àti wọ́n bá ń ṣe Ọlọ́run tí bá ti ń padà yóò tún padà sọ́dọ̀ rẹ̀ títí tí ó fi wá sunkún ti Ọlọ́run lọ́rùn kó wọn ò ṣẹ̀ṣẹ̀ yìí mọ́ àyèmáyé ni ó ṣe ẹ̀ṣẹ̀ ńláńláńlá fọ́lọ́run nínú mùsùlùmí ó yìí ti túbà rẹ̀ tí ó sì padà síbẹ̀ mọ́ ntọ́lọ́run sì fẹ́ náà ni pé tó bá ti túbà má padà má tó bá padà òun ni ó fa wàhálà láàrin mi àti ẹ̀ ní fi bínú sí ọ yẹn àmọ́ ọ̀nà méjì Ọlọ́run mú mi ní padà máa gé ní Ọlọ́run fi padà nífẹ̀ẹ́ rẹ̀ wípé èmi gan fẹ́ ọ ọ̀nà àkọ́kọ́ ń sin bẹnu àyà òun ni àtàwùbà kéèyàn ò túbà inna Allaha yuhibbu tawwabina wa yuhibbul mutatahhirin. Inna Allaha yuhibbu tawwabina wa yuhibbul mutatahhirin. Ọlọ́run lé mi Ọlọ́run yuhibbu tawwabi àwọn tí bá ń darí tútúbá wádọ̀ mi Ọlọ́run tó bá sẹ̀mí tó sẹ̀mí tó wá lóhun ọ̀sẹ̀mí má tó túbá lọ́dọ̀ mi Ọlọ́run ni yuhibbuhu Ọlọ́run ni mo nífẹ̀ẹ́ rẹ̀ mo lọ́ọ̀fù yín máa sọ fún tó ń pé tó ti túbá ọlọ́sẹ̀ mi má mo wá nífẹ̀ẹ́ látòní tí ìtún bínú sí ọmọ láyé Ọlọ́run máa sọ bẹ́ẹ̀ fún wa yuhibbul mutatahhirin ẹni tó ti wà nú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tó wá fọrẹ ẹ̀ má tó lóun ò wọnú ẹ̀ṣẹ̀ má mo ti má ìtún ní dọ̀tí má Ọlọ́run ní yín máa fẹ́ òun tọ̀ òun lọ yín máa fẹ́ lọ yín fẹ́ lára ọmọ yín fẹ́ lára gbogbo nǹkan ní ti máa ń wù ọ́ máa wù èmi Ọlọ́run ni ẹ wo bonanza tó bá níbẹ̀ bá sẹ̀mí kò nídìí ẹtúbá yín fìyà jẹ yín kọ́ ẹnu yín wọn náà bonanza ló fún wa kí ló fi yí ọ wọ́n tó kó kú ní kèfèrí ó kú lórin kí ló fi yí ọ wípé ẹnu ìgbà tó wà lérí bẹ́ẹ̀dì ni kí ló fi yí ọ wípé kò ti ronú Ọlọ́run wípé ọba kù sí láti sọ ọ́ fọlọ́run kọ́lọ́run wọn sọ pé mo ti gbọ́ ohun tó wí nígbà tó o sí ń bẹ̀ o ò sì ní microscope fóònù rẹ tó sì wà lọ́wọ́ rẹ fóònù rẹ tó wà lọ́wọ́ rẹ òyìnbó òṣèré bí kọ́ lọ lérí ìdí ẹ̀mí rẹ̀ ẹ̀mí lọ́lọ́run sì ń jọba lérí Ọlọ́run ò jọba lérí fèsì báyìí àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ anábìjọ́ yẹ wa wípé bí èèyàn bá ń ṣe Ọlọ́run tó bá ń ṣe Ọlọ́run tọ́lọ́run ọba fẹ́ fi ìyà jẹ lálkìyàmà tọ́lọ́run fẹ́ràn òun tọ̀hún tí ó fẹ́ fi ìyà jẹ lálkìyàmà àjàlá okùbátà òfin dúnìyà Ọlọ́run ọkàn ju jẹ́ ń yà láyé àwọn wọn ń bèèrè pé nínú jẹ́ ń yà kí ni aláàmà jíjẹ́ ń yà anábì ní àárẹ̀ ń bẹ́ẹ̀ ẹni tó bá ṣe lọ́hun tó bá ti rẹ̀ tó rẹ̀ tó yẹ pé àárẹ̀ òun ló gbé e lọ ó ti yé báwọn kafaratan lidhanbihi lidunubihi àárẹ̀ wọn máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀tọ́mátìkì ni gbogbo ọjọ́ tó bá ti rẹ̀ ọ́ tó ti dérí bẹ́ẹ̀dì táàrẹ̀ ti mú ọ tọ́rẹ̀ ọ tọ́ dàbí ìgbà tó kú kọ́dà bọ̀ ọba padà kú mọ́ àárẹ̀ òun ti gba ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ ó ti kàfàrà rẹ̀ ó kù mi tó bá tún ṣe àmọ́ tó bá yẹ pé ìhun lọ́ba wá gbé yàn lọ ó ti yé báwọn a jẹ́ pé kàfàrà lọ jẹ́ fún ẹ̀ṣẹ̀ tó ń tọ̀hún ṣe ọ ajá sí pé ajá Rukaya yìí ẹni tọ́lá làáfíà máa lọ síbítù
tí wọ́n ń kó máa ń bẹ̀ ní àbí wọ́n sí ìyàwó mẹ́ àárẹ̀ ló gbé e débẹ̀ ọ̀kan nú ọ̀nà tọ́lọ́hún tún gbà foríjìyàn tó lọ́nà tó gbà lọ́hún gẹ́gẹ́ bí ntàn nàbí náà ti gbogbo eléyìí náà ẹ̀rí ni àmẹ́ni ó nígbà náà ọkọ níkú ọkàn yín kọ́mẹ́rì wa ẹ̀rí pé kò ní sẹ́rí ọ̀hún gbogbo ntẹ́mi ń sọ tí n fi ń dìbọn gẹ̀ yín ní sẹ́yìn ń sọ pẹ̀lú ẹ̀rí nù àyà àtàdísì ànábì ọ̀rọ̀ rẹ̀ rí mú wa kò ní sẹ́rí. ó kàn sọ rẹ̀ àwọn ẹ̀ ti ṣe àgbà pé pèlè ọgbà pèpè bí àgàrà ọkọ̀ wọn láwọn sà wọ́n tẹ̀lé báyìí rẹ̀. náà àròwúrò pé yìí o náà bàbá ìṣẹ́jú márùn-ún tó kù sà. kọ́mọ́ ju bẹ́ẹ̀ lọ. gbogbo ẹni tọ́lọ́run dá pátápátá ọlọ́run ló dá wa ṣé gbogbo àwọn ọlọ́run fẹ́ràn ṣé gbogbo wa ní kírọ́ọ̀ṣì ọlọ́run gbogbo àwọn tọ́lọ́run dá pátá ṣé gbogbo wa pátá lọ́lọ́run fẹ́ wa. kí ni mẹ́rin sí mi. Qasim. naam. fawwid hadha ila alhalqati almukbila. jẹ́ ká fi eléyìí tì de halqa mi kada do báyìí àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run yawmu sulasa ọjọ́ Tuesday inshallah a jókòó lórí ẹ̀ àtàwọn béèrè mi tó bá fẹ́ tún béèrè a lè béèrè lórí ẹ̀ àmọ́ ya abunahi tó gbogbo àwa ẹ̀yọ́ mami ọmọ àtàyè ṣe uqaddimu ilaykum hadha athwal alladhi yajri min domiri ila fam látọkàn mi ní tí ń rìn bọ̀ wá ọkàn rìn ní sinna ni yajri min domiri ila fam wallahi wa awaddu an atraha hadha dhual ilaykum ayyuhal abna bidayatan min Muhammad Qasim ila Muhammadin al-Mufaddal wa ila al-Ustadh Abdul Latif Essi wa ila al-Ustadh Abdul Qadir wa huwa ghaibu fi hadhihi الحلقة إنه في الخارج يدرس الطلاب نعم أقدم وكذلك الباقين وكذلك أقدم هذا الضوال وأثير هذا التساؤل إلى المستمعين من العلماء والفقهاء والبلغاء والوعاظ والخطباء والمعلمين. àwọn gbé láti rí àwọn tá à ń jọ máa táyé ṣe láti rí èmi àti gbogbo àwọn tá à ń bẹ ń bí. náà wọ́n tún wá dájú ẹ̀kọ́ ọwọ́ tó bá ń bẹ lọ́nà láì báyìí tó jáfa ọ̀ ń ṣe wáàsí ọ̀ ń ṣe wútúbà ń jọ jímọ̀ abọ́ nǹkan ọmọ ń kéwú. alhadiruna ma'ana walghaibun. àtẹ̀ntẹ̀ ń bẹ pẹ̀lú wa nísìnyí àtẹ̀ntẹ̀ walyuballigi alhadiru minkumul ghaiba. ẹni tí ò sí ń bí wá sọ fẹ́ni tó wà ń bí tóun náà lè ṣiṣẹ́ lérí ẹ̀. uqaddimu hadha ad-dual ila alladhina sabaquna fi ta'allum wa faquna fil ilmi wal fahm walladhina sawuna. ẹ̀yin tẹ́ jù wá lọ ń bí mímọ́ afẹ́kẹ́yìn náà bá wa daṣà include yín ẹ̀yin táwa jọ jẹ́ déédéé I include you. Kódà yín tẹ́ tún kéré. والذين ساوونا ومن دوننا. welcome yín. أقدم هذا الضوال إليكم. àtàyè sí assignment rẹ o ọlọ́jà pàṣẹ o. سمعت حديثا من فم الواعظ ذلك الواعظ المرحوم الراحل المتكلم الشجاع. نعم. نعم. الشجاع صاحب الشجاعة. والشيخ علي الشاذلي بن زمبو بن سلاتي. àtàyèsè láwọn gbọ́ hadisi kan lẹ́nu àfọwọ́ àṣìláńlá sọ̀rọ̀sọ̀rọ̀ ni akin ọmọ akin ni èèyàn ọmọ èèyàn àfọ ọmọ àfà wòlíì ọmọ wòlíì oníwàásí làwọn tó bí oníwàásí lòun náà. àfáwọn àgbà Maulana hasbunallahu Shadhali ọ̀gá níjà wọ́n lẹ́nu wọn làwọn ti gbọ́ àdìsí. وهذا الحديث سمعته من وعصه في حياته ومن يومئذ أحاول على الاطلاع على هذا الحديث في حي الكتب وما وجدت التامات وبعد وفاته اطلعت على بعض الكتب ووجدت هذا الحديث
وجدت فيها هذا الحديث من أي إيه؟ من أي من ذا أذكرها إن شاء الله. tọ́ àtàyèsè ládìsí wọ́n ní àfàwọn tí wọ́n fi ṣe wá sí látìgbà tí Ọlọ́run ti ní wọ́n sípò padà làwọn ti ń ṣe ìwádìí lédè àdìsí wọn àmọ́ látọjú ayé wọn látọjú ayé wọn di táìmù táwa yìí. ووجدته في بعض الكتب wọ́n láwọn kan nú àwọn tírà kan بعد وفاته lẹ́yìn ìgbà tí wọ́n kú tán. ومنذ ما وجدته أبحث وأطالع الكتب لأرى اليقين على صحة هذا الحديث. bí àdìsí yẹn bó ti gbádùn tó bó ti lálàáfíà sí àtàyèsè láwọn ti ṣe ríṣiríṣi ìwádìí pé bó làdìsí ti jẹ́ bó ló ṣe gbádùn sí bó ló ṣe lálàáfíà sí. لأن الحديث لم أجد له سندا ولا راو وحديث الذي لا سند له ولا راوي له من أحاديث الضعيفة قاسم وهذا الحديث نعم. وجدت أن شيخ الإسلام العلامة ابن تيمية الحراني نعم. إمام سلفيين هو الذي ذكر هذا الحديث في بعض كتبه وأدلكم على هذه الكتب. في أي كتاب؟ لا أذكر حديثا ولكن أذكر الكتاب. نعم. ولا أذكر الحديث. هذا الحديث هو نفسه هو الذي أود أن تفيدوني عليه، تفيدوني على صحته وعلى راويه ولما استخدم هذا الحديث الشيخ ابن تيمية. وأي كتاب أو أي كتب وجدت هذا الحديث؟ وجدت في مجموع الفتاوى لابن تيمية. انظر مجموع الفتاوى ومنهاج السنة لابن تيمية ومدارج السالكين لابن قيم أو نعم حديثي تجد هذا الحديث في واحد من هذه الكتب. wọ́n ní hadisi yẹn báwo ló ti lálàáfíà àti báwo ló ṣe gbádùn sí wọ́n láwọn ti gbọ́ lẹ́nu wọn lójú ayé wọn làwọn ti ń ṣèwádìí lérí ẹ̀ dásìkò tá a wà yìí. in tí wọ́n fẹ́ ká ṣèwádìí lérí ẹ̀ ni pé hadisi yẹn gangan ká lè wà bàbá tí wá hadisi yẹn báwo ló ṣe lálàáfíà sí báwo ló ṣe gbádùn sí ta ló gba hadisi yẹn wá àti sánádù rẹ̀ gangan ká lè wà. àtàyèsí láwọn wá nígbà tí wádìí pọ̀ wọ́n túlé kan tíra àfa àwọn sálàfí Abu Ibn Taymiyyah al-Harrani wa huwa dhiqatuhum àwọn òun ni pílà wọn wa huwa masdaruhum al-mawsuq kódà òun gan fúnra rẹ̀ wọ́n máa ń lo àṣẹrí Ibn Taymiyyah al-Harrani. wa wajadtu hadha al-hadith fi Majmu' Fatawa wọ́n ní hadithu yẹn bẹ́ẹ̀ wa minhaji adh-dhunna ìbẹ̀nu minhaji sunna ìbẹ̀nu madaju saliki wa dhakara hadha al-hadith lam yazkur hadha al-hadith bi جاء في الأثر لا في الأثر لم يقل جاء في الحضر ولم يقل جاء في الكتب أو جاء في كتاب أو في كتب وإنما قال كما جاء في الحديث. bí àfáà Ibn Taymiyyah ṣe gbé ọ̀rọ̀ yẹn ni wọ́n sọ pé inú àfàrọ̀ àbáwọn كما جاء في الحديث. wọ́n ní ó wà nú àdìsí ànábì àmọ́gbà tí wọ́n ka àdìsí yẹn tí wọ́n sì dákọ̀ rẹ̀ kò ní sánàlù kò ní rọ́wí a sì pẹ̀pẹ́ àdìsí tí ò ní sánàlù tí ò ní rọ́wí inú ìran àwọn àdìsí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀. wa huwa bi nafsihi alladhi akhraja hadha al-hadith awwala marra hatta yatawarasunahu al-ulama'u kabiran an kabir wa yatalaqawnahu wa hatta al-khutaba wal-wa'as والمدرسين يستخدمون هذا الحديث. حديث yẹn en tó jẹ́ odidi Sheikhul Islam Ibn Taymiyyah al-Harrani tí ó sì jẹ́ àfà fún àwọn salafiyun wọ́n lo hadith tí ó ní sanad tí ó ní rawi báwo ló ṣe jẹ́ báwo ló ti rí
àdìsí yẹn bó ló ṣe gbádùn bó ló ṣe lálàáfíà sí àti pé kí ló dé tó já sí pé ọ̀dọ̀ wọn làdìsí yẹn ti bóde agbègbè tíra abalọ́dọ̀ wọn kò ní sánàdù kò ní rọwí assignment wa nù. لأن أهل الظن لا يثقون ولا يتكلون على الأحاديث الضعيفة àwọn sì mọ̀ pé ẹ̀yin sàlàfíà ولا يحتاجون بها ẹ̀yin alákatakítí ẹ̀ lo àdìsí tó àdìsí لا يستخدمون الحديث الضعيف وكيف استخدم هذا الحديث شيخ الإسلام ọ̀gá yín aṣáájú yín ló wá lò. وما هو هذا الحديث àdìsí wo gan wa ni. وما هو راويه ta ló gba àdìsí yẹn wá sánàdù àdìsí yẹn báwo ló ṣe lálàáfíà sí nínú tíra tó gbádùn o nínú àwọn tíra àdìsí láti rí. وهذا sórí challenge mọ̀wùlẹ̀ bẹ́ẹ̀ tó kàn mí tó kàn ọ́ náà ni أفيدوني wọ́n jọ sọ fún wa nísìnyí o àjọmọ̀ ìwádìí lérí ẹ̀. واستخدم هذا الحديث لحجية لا لإنكارية. àfàwọn ẹgbẹ́ tẹ̀mí àtàlàkàlì wọ́n lo àdìsí لحجية. kì í ṣe pọ́n fi dá ọ̀rọ̀ kan nù wọ́n fi kápọ̀ ọ̀rọ̀ kan wọ́n fi nǹkan kan múlẹ̀ ni la. wọ́n lò ó lẹ́rìí ni. àmọ́ kò ní rọ́wí wala sanad. وأود وأرجو الجواب الكافي الوافي. gbogbo wa àfáà tó bá ń wò wá kódà bọ́jọ́ Sufi ìwọ náà lè dá sí i. قبل لقائنا في الحلقة القابلة وأنا مسرور وفرح àtàyèsè láwọn odùnú àwọn odùgbẹ́ gan o inú àwọn odò. إن أتيتم tabari àfáà tí ó bá mú ẹ̀rí wálé rẹ̀ tó bá dì sí yẹn wá àti bó ṣe lálàáfíà sí. wa jazakumullahu khairan. jazakumullahu khairal jazaa. àmín. wa nashkuru lakum. adúgbò fún yín àtúmọ̀. walil muslimin. الذين يستمعون القول ويتبعون أحسنه. tẹ́ wá ń kọ́mẹ́ǹtì dáadáa tẹ́ nǹkan sára pé àtàyè sí ọkù sẹ́ ọ̀nà rẹ̀ jìnnú mímọ́ àtàyè sí ọlọ́run san yín lẹ́san ìwọ tó sì ń bú wa náà tó ń sọ pé olówóró tó ní rọ́bìtì nìkan àwọn oníṣẹ́pẹ̀lẹ̀ ọ̀hún Allah tó ní ìmọ̀nà lọ́dọ̀ yóò fi ọmọ náà torí bí o mọ̀nà ni tó bá ti mọ̀nà òní mọ̀ bú wa. Allahumma ighfir li Ruqayya. alájà Rukayat adébísí àdùkẹ́ oyèfẹ́sọ̀gàwáj olúwa bá wa foríjì ونقها من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس إن كانت محسنة فزد في إحسانها وإن كانت مسيئة فتجاوز عنها وحفظ بالرحمة والمغفرة برحمتك يا أرحم الراحمين والله يرحمنا والله يرحمنا والله يرحمنا ويغفر لنا ويعفو عنا يا سيدنا مولانا محمد صلى الله عليه وسلم كاسكول هو الله متى بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد. gbogbo àwọn fámìlì rẹ̀ àtọkọ ẹ̀ àti fámìlì àti gbogbo ẹbí rẹ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ àwọn olólùfẹ́ àtàwọn fáǹsì àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo ẹni tí ń tó ṣẹlẹ̀ yìí tọkàn gbogbo ẹni ọkàn gbogbo ẹni ọkàn. Alhaji wa Abdulaziz Sauti Arewa. bẹ́ẹ̀ni Alhaji sunkún bẹ́ẹ̀ni débi ojú yẹn wú débi pé báwo yẹn bá ní káwọn ọmọ wò ó tún wá fi gíláàsì sí. Alhaji Sauti lónìí àwọn náà ti wá ṣe rìfáwù fún. wàláì ó lágbára. ọlọ́wọ́n bá wa mú gbogbo wọn dúró yóò sì bá wa rọ wọn lójú yóò ṣàánú gbogbo wọn ọlá Muhammad Rasulullah ọlọ́wọ́n ní jẹ́ tiwa náà ó ti yá nísìn gbogbo ẹ̀yin tó kù nú ẹ̀yin tẹ́ jẹ́ àtìsí wa lẹ́yìn olórin wa gbogbo ẹ̀yin tó kù ọlọ́wọ́n gùn yín lẹ́mìí ọlá Muhammad bẹ́ẹ̀ ni yóò sì fáwọn afáwa náà yóò sì fáwa náà wala Muhammad Rasulullah assalatu wassalamu alayka ya Rasulallah assalatu pẹ̀lú ògùn ọlọ́run ní halqa tí ó ń bọ̀ wá hadisi yìí tí mo sọ yìí Ibn Taymiyyah ló lò hadisi yẹn kò ní sanad kò sí ní rawi hadisun da'if Ibn Taymiyyah sì lò láti fi ṣe hujja kí ló fà á tí Sheikhul Islam tó fi lo hadisi tí ò ní sanad tí ó sì ní rawi so tí kò níbi títí ń bọ̀ wá ọkàn rí náà ó sì mú ó sì lò fún láti fi ṣe hujja àdíìsì wo ni ọgbọ́ àdíìsì wo ni ẹ bá ń dákun àdíìsì náà ẹ̀rọ mi létí ẹ̀ tàbá ẹ̀rọ mi létí rẹ̀ bóun ni ṣéhà rẹ̀ dọ̀ífù ni àbí sọ̀híhù ni
tó bá jẹ́ dọ̀ífù bó sọ̀híhù bó ló ṣe rí bẹ́ẹ̀ tó bá jẹ́ dọ̀ífù kí ló dé tí Sheikhul Islam fi lò ó tó ìjà sí wípé inú manhaj wọn kì í lo àdíìsì tí kọba ní sanadi tó sì jẹ́ àdíìsì tí ọ̀fẹ́lẹ́ so eléyìí náà ara pé akàtún fẹ́ fi ṣàǹfààní ni kìí ṣe ìjà òtí ẹni ọba ní mímọ̀ rẹ̀ tó kà tó kàn kó fi ṣàǹfààní fún gbogbo ayé falẹ̀ òun mọ̀ pé ntọ́fà tí Sheikhul Islam fi lónìí tó bá wá yẹ pé àbá wá rí bẹ́ẹ̀ tó bá wá di ọjọ́ halkọ náà tá a sì rí títí dìgbà náà pẹ̀lú ògùn ọlọ́run ààtọ̀ àdìsí náà Mọ̀lánà Shehu Zazi lílà kọ́kọ́ ẹni tẹ́mi kọ́ tó kọ́kọ́ lò láyé bẹ́ẹ̀ mo ti kọ́ gbọ́ àgbà náà mo ti ń wá kí torí mo láìkì àdìsí yẹn mo ń wá káàkiri mo padà wá kàn níjọ́ tí kàn báyìí mo kàn kàn nù tí Ibn Taymiyyah ni mo ní mo láìkì àdìsí wọn lọ́tọ̀ fún rẹ̀ gbogbo wọn náà mo láìkì àwọn mo láìkì yẹn dáadáa torí pé àdìsí yẹn àwọn Sufi ni wọ́n ń lò Ibn Taymiyyah ló sì mú àdìsí wọn jáde so hadha wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.